الخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم آمين. هدية مني إليك يا رسول الله. يا رسول الله. mo kí àwọn afáwa tí wọ́n wọlé bọ̀ nínú àwọn bàbá wa tí a ń retí náà nù mo kí Abdulzakir wa Alawi àwọn Abdulzakir wa ti ń dé lọ́kọ̀ọ̀kan náà nù gbogbo àwọn Abdulzakir wa tí a ń retí Abdulzakir wa Abdulhamid MTN Mustapha wọ́n ti wà nù hú bàbá yìí. Abdulzakir wa tí o kọ́ mà wọ́n ti ń bẹ lọ́nà Abdulzakir wa Ahmed Tijani àgbáyé gidi mọ̀ àwọn sẹ̀kú olè. Inshallah. Bàbá wa Sheikh Muhammad Lukman ẹ dákun ẹ lọ́ máa fa bàbá sí ìwé kan. Al-Karim man yukrim ẹ dákun sá ayé náà. Afa yìí kí ni mo wí Al-Karimu man yukram mahal o de wa man yukrim akramakumullah man yukrim àwọn afa wa Alawi tí wọ́n ń kalẹ̀ èyàn gbọdọ̀ sí kí ó pè wọ́n báyìí. Abdulzakir wa Alawi mo kí yín púpọ̀ ẹ mọ̀ mọ́ra nígbà tí mo fẹ́ ṣe àdúrà ìbẹ̀rẹ̀ òun náà ni Sheikh wa Lukman ni wọ́n wọlé. Inshallah. Baba Sheikh Lukman tí ẹ bá ti rí wọn ó ti rí baba Sheikh Abdullahi Olodo ẹni tá a bá ṣe láyé kì í ṣe ṣàkúṣàkù. Àfà gbogbo ohun tẹ́ ẹ bá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí wọ́n bá rọ kiri ká rẹ̀ àfà náà ni wọ́n gbọ́dọ̀ jẹ́ nínú ilé àti níta. Gbogbo àfà tá a bá sì rí ń bí lónìí Ọlọ́run pè wọ́n sọ̀rọ̀ níta wọ́n tún wá ń pàṣẹ nínú ilé. Gbogbo àfà tó bá débi lónìí Ọlọ́run pè wọ́n dá sọ̀rọ̀ níta wọ́n tún wá ń pàṣẹ nínú ilé. Àwọn ọmọ sí wa ni wọ́n wọlé yìí. Alawasala. Mo kí yín púpọ̀ bàbá Sheikh Abdullahi Olodo mo fi wọ́n kí yín. Mo kí Alhaji wa Maaz olólùfẹ́ mi pàtàkì ẹ mọ̀ gíláàsì ní ẹni wálé Albarka ní Muhammad èyí tí mo ń ṣe yìí mo kàn fẹ́ ṣàdúrà bẹ̀rẹ̀. Mo kí Sheikh Lukman Al-Khalifa Lukman Atatalọ olólùfẹ́ mi púpọ̀ ni wọ́n èmi náà sì lè fẹ́ wọn. Mo kí gbogbo àwọn ọkùnrin àtàwọn obìnrin pé salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. Ẹ dákun jáde dé láàrin ìṣẹ́jú kan kábi ṣàdúrà bẹ̀rẹ̀. Bismillahir rahmanir rahim min hamdillahi rabbil alamin. 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 Ar-rahmanir rahim maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ẹ jẹ́ jókòó lẹ̀ àfáà tí wọ́n ṣe MC ìjókòó wa níbí lónìí èyí tó jẹ́ fẹ́ sọ̀rọ̀ yìí ni pé bí ṣe èyí tó jẹ́
kí ní àwọn gbogbo ẹni bá ṣe fẹ́ ìdùn láyé náà bá ṣe ṣàdúrà tán yẹn sẹ́ wọ́n fẹ́ gba owó àdúrà wọ́n fẹ́ gba kíní kan ìyìn fẹ́ gbà kankan níbí lónìí sóti owó àdúrà rẹ̀ ni o owó kùránì ni o ìyìn fẹ́ gbà kankan ní ibi lónìí eléyìí táwọn ṣe gbogbo tọ́lọ́ ṣe fún wa ó ju ọpẹ́ lọ ó ṣe déédéé ọpẹ́ ká mọ̀ kó ju ọpẹ́ lọ tábà wá ṣe gbogbo ẹ̀ lọ́dọọdún tọ́lọ́ fún wa ṣe àwa nìkan kọ́ là ń bẹ láyé irú ìjókòó báyìí àfi ká mọ̀ fi dúpẹ́ fọ́lọ̀ ìjókòó ọpẹ́ ni tòní gbogbo àdákì wa kí wọ́n jẹ́ kọ́ ṣe zikiri fún wa kọ́ mú wa rìn kọ́ fọ ọkọ̀ wa mọ́ dáadáa ń tọ́ wá sí ń bí lónìí nù àmọ́ bá fẹ́ gba àkọlọ́wọ́ yẹn kò sínú ètò tèmi lónìí gbogbo tá a ṣe yìí a fi ṣe jihad fi sabilillah adákùnrin àbí kúrò ẹ máa bá wọn ẹ máa ń dàrẹ́ tí wọn. náà bàbá adé Lukman ọ̀dọ́ wọn làwà lánàá lákùté ọlọ́run ní bá dáadáa yín jẹ́. Àmín. Albarka ní Muhammad sallallahu alaihi wasallam. adákùnrin àbí tí wọ́n sùn làbí ẹ mọ bí tó lọ. Allahu wa barakatuhu. Assalamu wa rahmatullahi wa barakatuhu. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله الرحمن الرحيم كلا لما يقض ما أمره فلينظر الإنسان إلى طعامه أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق وعنابا وكواعبا وترابا وكأسا دهاقا بسم الله الرحمن الرحيم فلينظر الإنسان إلى طعامه أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وهبا متاعا لكم ولأنعامكم فإذا جاءت الصاخة يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شان يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترا أولئك هم الكفرة الفجرة صدق الله مولانا العظيم. ẹ máa dákun ẹ jẹ́ gbọ́lọ́hùn ọba tó bí i. orí nǹkan ara tá máa sọ ní nígbà tá a fa àkàkùrá nìtẹ́ jẹ nínú oríire kó a fa. صراطك المستقيم
وعلى آله حق قدر العظيم. أطيف الصلاة أم أن ربي يمما مواتين قيغ الناس لسيغ سمبا وأن يترى أني أليق ببابئي وأمشي بتادي باللتاء مسلم الشيخ إبراهيم يسر الله تعالى. قل الرضا ويسوع يسوع. إبراهيم قد جاء دائرا لأعمال دقيق العالمين وشاكرا فما كان ينغو للمدينة زائغا سواه فإني جئت عاما جزائك شيخ إبراهيم. يس. ما من فؤادي أبلينا وتندمي بداد الإمام الهاشمي المفكم أدبي عادل أشكينا في ذكري رويداك رفقا بالمهيب المتيم. فأي جميع الرسل أي محمد النبي محمد رسول الله. فأي جميع الرسل أي محمد فمنه إليه كل شان مأمما مواهب رب العرش محمد ورحمته وورحمه وأكرمه جماعة وجودا عيبة وجلالا وأبصرت مزابجة وجمالا جمالك أنس عيبة ومحبة فأنت أتم المرسلين كمالا جمالك أنس عيبة ومحبة فأنت أتم المرسلين كمالا محمد يا الأنام وسيلتي أباك إلهي من يفوت مقال النبي محمد رسول الله صلى الله عليه وسلم. رسول إلى العالمين تعالى قديمك نادى يا رسول تعالى فقير إلى العالمين فلا أرى فقيرا إلى العالمين تعالى الشيخ إبراهيم. يسر الله تعالى عليه. على القلب بالأشمي فلم أنم بفارس أو لراكدون ولم ألم أبى القلب إلا أن يكون متيما علي فجر بالنبي معيما أبيت بليل المسارا مرشدا لذكر الذي قد تاب ولو ومكتما بنيت بحب المصطفى القسم عمدا بالقول والأخلاق فرعا ومقصدا النبي محمد رسول الله صلى الله عليه وسلم. أتاني أواه قبل أن أعرف الأوى صليت بنيران اشتياقي أبدا أريت بقيد قلق خير برائي نفى الشك والغصوى وكل برائي وأيد الشوك والمآبات والدنا وأرقني إذ نام آل الجبائي شيخ إبراهيم. يسر الله. شيخ إبراهيم. يسر الله. شيخ إبراهيم. يسر شيخ الله. إبراهيم. يس. فإن تسألوني عن أبيبي وسيدي فتاة أبيب الله والبيت موما فأي جميع الرسل أي محمد فمنه إليه كل شان محمد النبي محمد رسول الله صلى الله عليه وسلم. وإن قلت ألز المردينة محمد أقول نعم مردين صفائي النبي محمد صلى الله عليه وسلم. فما في ذكر الشيخ أو ذكر غيره فوردي لله العبد عيني دوائي وما وردي إلا ذكر لله وحده تصلوا على المختار عيني ورائي وبرأ مع عبد الله هذا محمد محمد عبد الله هذا برأ النبي محمد رسول الله صلى الله عليه وسلم. الله مؤمننا مرشدنا لله الله الشيخ إبراهيم.
Allah. Jama ida ko abado se o ti jani. Abado se o ti jani. Abado se o ti jani. Eso abado ya. Abado se o ti jani. Abado se o ti jani. Ma e won follow. Shaina ma so na o ko si se ya si ati wo. Abado se o ti jani. 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 Abado o ti jani. Ah, sẹ́yìn. àwọn èèyàn lérí náà rí mi sí ọmọ wa gòkè wọn kà máa wo fìlà lọ́ọ̀kan ni Eba, ọlọ́wọ́n jẹ́ àṣà àgbákò àmín. àrírí ó ti ẹ̀dá má bọ́lẹ̀ o Eba, ọ̀gá mi lẹ jẹ́. ọ̀gẹ́. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. wọ́n dákẹ́ náà àwọn èèyàn dáhùn sálámà assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. kọ́mọ wa jẹ́ pé ní òtútù ti wọra kọ́lọ́wọ́n jẹ́ àṣà àgbákò. Àmín. فاتحة صلاة الفاتحة بروح مولانا سيدنا محمد أما يوتيوب النبي سيو Sallallahu alaihi wasallam. أتاكم إلى سيمنا فاتحة صلاة الفاتحة بروح مولانا الشيخ أحمد تيجاني Radiyallahu ta'ala anhu. فاتحة صلاة الفاتحة بروح مولانا نور الزمان زير الزمان غوث الزمان مولانا الشيخ الحاج إبراهيم إياس Niyas radiyallahu ta'ala anhu. ربي أمين ينبغي من يلون جاو فاتحة صلاة الفاتحة بروح مولانا سيد علي زيزي Zizi radiyallahu ta'ala anhu. فاتحة صلاة الفاتحة بروح مولانا الشيخ محمد الجامعي بولالا Bula la hausa kakwala yasu. فاتحة صلاة الفاتحة بروح مولانا الشيخ الحاج عبد السلام محمد الثاني أقوشلي فاتحة صلاة الفاتحة بروح مولانا الشيخ محمد مسلم الدين المبارك كولي فاتحة صلاة الفاتحة بروح مولانا الشيخ الحاج عبد الحميد مصطفى MTN Aramallahu wa yatashi. فاتحة صلاة الفاتحة فوريانا فيا فوضى إبراهيم إن جاء ذكره بسمات من يسين عليك ويحسن بليت بحب المصطفى حلقة محمدا أبا الكون والأخلاق فرح وماتدا حتاني أواو قبل أن أعرف لا زلت بنيراني استياكي يا مدام بابا واني وليمولا وعز الأبد إنس مليكي فتو يمين الكون حمدا مزودا مولانا لوي بابا واني لا يا رسول الله ورفع شكايتي شوف أيها الرجال شكرا تعالى نفهمي ممدنا مرشدنا لله أشيك إبراهيم عبد الله Mumiduna murshiduna lillahi. Ashayku Ibrahim Abdallahi. ممدنا مرشدنا لله أشيك إبراهيم عبد الله Mumiduna murshiduna lillahi. Ashayku Ibrahim Abdallahi. رسول الله من المولى وآدم لم يكن ويبقى رسولا دائما ومعصوما مولانا باباني بشير نذير مقسط وقاسم جواد كريم باسط الكافي مليم ومن عليه صلاة الله ثم سلامه
pé aláhàlà aláhàmálẹ́kọ̀. Káì aláhàlà aláhàmálẹ́kọ̀. Alala ilaha illallah. Anabi Muhammadu ya Rasulallah. Anabi Muhammadu ya Rasulallah. Oya bá mi pé Allahu, 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 la ilaha illallah. Bá mi pé la ilaha illallah. Muhammadu Rasulullah. Oya bá mi pé mu'minuna baramaya. Ya Gawzana Baba Maula. Mu'minuna baramaya. Ya Gawzana Baba Maula. Àdólé o, àwọn ọ̀tá wọn pété pé o. Àwọn ọ̀tá wọn pété pé o. Wọ́n fi májèlé sínú ọ̀pẹ. Kò ṣe ìbáná wọn lánàá bàrámẹ́yà. Bàrámẹ́yà ẹ̀rọ sì jẹ́. Ó yá pé o, omi tó náà ó bàrámẹ́yà. Yàgò sànà bàbá Mọ́lá. Nígbà tí ó jẹ́ oúnjẹ náà, kò dáná. Nígbà tí ó jẹ́ oúnjẹ náà tán, wọ́n ní kí wọ́n lọ fọ́ àbọ̀ náà. Wọ́n ní kí wọ́n lọ fọ́ àbọ̀ náà. Nígbà tí wọ́n fọ́ àbọ̀ náà tán, wọ́n ní kí wọ́n lọ rí ọ̀sà ìwé. Wọ́n ní kí wọ́n lọ rí ọ̀sà ìwé. Gbogbo àwọn àlọ́ọ̀tàn tí wọ́n tẹ̀wé náà wọ́n sì kú. Omi ìjọ bàrámẹ́yà. Yàgò sànà bàbá Mọ́lá. Ó yá pé mọ̀ṣáká fi bá wọn. Mọ̀ṣáká fi bá wọn. Làbúrò tẹ́lí máa jẹ́ náà láti ẹ̀ka jù. Wọ́n travel tẹ́lẹ̀ yóò dà fún yín. Mo gbọ́dọ̀ yín wọ́n travel. Pẹ̀lú ògùn Ọlọ́run, irú yín yìí, àdáwò tí máa ń kà wọ́n tí máa ń ṣe irúṣẹ́ yín ọlọ́mọdé ọkàn yín. Bọ́bá yín ṣe àmín. Ẹni tó ṣe irúṣẹ́ wọn yìí jọ́ kí ní àdáńgbà tí ó kù, ńgbà tó kú náà bọ́wọ́ ẹ̀ ṣe ń ṣe nì. Wàláì Tí ó kò dúró mọ́. ó ti mọ̀ láàánú. Pẹ̀lú àdáwò bí ò ní kà yín. Ẹ ṣe àmín náà. Èmi náà ṣe ń bọ̀ wọlé díẹ̀ ní ìfisùwáyọ̀ alábàásírè. Ìfisùwáyọ̀ alábàásírè. Bàbá dóyọ̀ alábàásírè. Bàbá dó báyọ̀. Ìfisùwáyọ̀ alábàásírè. Ìfisùwáyọ̀ alábàásírè. Bàbá dóyọ̀ alábàásírè. Ayé yìí jó dàgbà sí rè.
jẹ ìgbà lọ́wọ́ kú o. Ìlú ti bá yín wọ́n ti wá di ẹ̀jẹ̀ ní ọwọ́ yóò ti rẹ̀. Mo ṣeun. Ọmọ pé tí Lárúbáwá bá ti di ẹ̀jẹ̀ yàn. Téèyàn bá sọ̀rọ̀ ńgbà ni ayé òsèbí Lárúbáwá lè yàn sọ. Ó gbọ́n kankan nu gbogbo gbọ́dọ̀ tí mo ṣe ń tún wí. Àwọn sọ́dọ̀ Asakiru Adrais. Ẹ̀yin ni ó kaba yìí. Ẹ wá kó wa lọ sí iwájú Ọlọ́run. Pẹ̀lú ògbó Ọlọ́run máa jẹ ẹja wa bọ́. Ẹ bá wa ṣe ṣe jásí wa lè gbé yàn ẹ̀kan ṣe jásí tó wa lè gbé yàn níbí. Àwa ní ìtọ́ni ẹ̀rọ náà ṣe tó sí ní orí. Ìṣẹ́jú. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصب الحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. mo kí àwọn bàbá mi lórí ìjókòó orúkọ mo fi ọlá Maulana náà Sheikh Ibrahim Inyas mo fi kí bàbá mi Maulana Fadilatu Sheikh Lukman ọlọ́jà rí bẹ́ẹ̀ mo kí bàbá mi Sheikh Ibrahim Al-Wadud mo ti kí ọ̀gá mi àgbà tó wà lẹ́nu ọlọ́jà rí bẹ́ẹ̀ bàbá wọ́n á fi tí wọ́n fi kí àwọn ìyá wa lóríire àtàwọn bàbá wa tó wà lórí ìjókòó pẹ̀lú gbọ́dọ̀ wọn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh mo kí àwọn àzákírò àgbà náà. عاطف السلام على ربي يا ربا ما تنكر الناس تسير سواما فيا ترى إني أنيخ ببابي وأمشي بتعذيب لطه مسلما أناجي أمين الله خادر سره وموتي ذوي الفقد كنزا ومغنما أناجي طه منحمين محمدا أتاك قديم شايب الفوز مودما أدعو أن يبان محمد صلى الله عليه وسلم أتاك قديم شايب الفوز مودما أذكر علي أم كفاك فإنما زكارا سليمي قبل ما كنت ملزم شيخ إبراهيم àwọn èèyàn tó mọ̀ yóò bó ṣe Ibrahim ọ̀sẹ̀ olórí ìjókòó ẹ dákun ẹ̀yìn bó ṣe Ibrahim ọ̀dáadáa kí n jọ. afọkùn bàdá anáwó ẹlmàrà bí ní ẹlmàọ́ fàákùn ní múra ìdí ẹlmàọ́ bàrkù yẹtmàọ́ làmá tàbíwání wíkà ìdíta sọ́bà bàtàn wàrúkìrọ́ gbọ́dọ̀mù ìsà àtàlàyé ìtajà hàn. mo kí ọ̀gá mi àgbà àbáfíà bàbá. تذكر أيام سبوايا كل مدود ولم يبق إلا اللوات والتوجع سقى الله أرضا بالمدينة هناء مع ذريان في كركي يا يركع شيخ إبراهيم محمدنا مرشدنا لله يا شيخ إبراهيم عبد الله على الله محمدنا مرشدنا لله شيخ إبراهيم عبد الله ربي تراني بايظا وفقيرا مريم إبراهيم البايظ الفقيرا على بذات بنت فادي بالأسماء على تكشف للقريب والتسمية أنا مبيدنا مرشدنا لله
لك أولادي برباب إياس لك أولادي إياس لك أولادي برباب ألا ألا لا لا أماني ألا لا ألا لا إله إلا الله أنا بمحمد يا رسول الله أنا بمحمد يا رسول الله Azakiru wa Rido Yas Alanda kò má dààmú ayé yín èyí tẹ̀ ṣe yóò wá lórí púpọ̀ gbogbo ọjọ́ tí wọ́n bá ń pè yín pọ́rọ̀ ọkàn yọ lọ. Maria bàwẹ̀ aláwọ̀ wàsálà lè dòyò fàlíwé sí ni náà. اللهم صل على سيدنا محمد الفاتح الماء والكاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى أهله حق قدره والجلال العظيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. الأقواتي أمبلوي جوكي صلى الله عليه وسلم. sallallahu alaihi wasallam. Baba wa hubu nabi ẹ bá yẹn ti yorùbá wọ́n ti ṣe àṣàlátù jákujàku láàyè yìí. sallallahu alaihi wasallam. lábẹ́ àṣàlátù yẹn kí ọlọ́run àtànàb Muhammad. sallallahu alaihi wasallam. àwa kí gbogbo àwọn afáwa alátùkédélẹ̀ baba wa hubu nabi yìí Sheikh Ibrahim Alhaji Ibrahim Abdulrazak Alwadudu ọlọ́mọdé àgbà kò kàn yín láéláé la ilaha illallah. Mo fọlá tí mo fi tọ́ fún bàbá wa gbà atata lọ
ní ìṣẹ̀sí láéláé la ilaha illallah wala muhammadu rasulullah. Akí gbogbo ẹ̀yin bàbá wa látòkè délẹ̀ bẹ́ẹ̀ la kí gbogbo ẹ̀yin wa látòkè délẹ̀ ọlọ́run oníjó bàjẹ́ fẹ́ni kọ̀ọ̀kan yín. Àwa kí gbogbo àwọn ọ̀gá ni wọ́n jókòó yìí bàbá wa ni wọ́n dùn. Àwọn ọ̀gá mi tí wọ́n jókòó yìí wọ́n mọ̀ ní ṣe tèmi ilé ṣe Zakiu gangan àwọn ọlọ́ọ̀ni kí n kú dúbọ̀ bẹ́ẹ̀ ni bàbá wa ti ẹ̀ ní wọ́n wà lórí ìjókòó yìí ọlọ́ọ̀ni ní kí n kí ojú bọ̀ bẹ̀ mo sì mọ ìwọ̀n bá tọ́lọ̀ ní mọ̀ bẹ̀. mo fi bàbá wa gbà Maulana Fadilatu Sheikh Abdul Wahab Zubair Al-Gamawi àwọn àfọ àwa nù mo fi wọ́n kí bàbá wa MTN ọlọ́run yóò gbowó fún mi láíláí sá la ilaha illallah wala muhammadu rasulullah wala la hawla wala quwwata bẹ́ẹ̀ ni bàbá wa gbà bọ́lá ti máa ṣe náà ni bàbá wa Wahiz Sheikh ajé ọlọ́run ní jẹ́ kágbá kó kàn yín láíláí wala la ilaha illallah bàbá wa rí bẹ́ẹ̀ yíyàs níṣẹ́ sí láíláí bàbá wa wọlé MTN ọlọ́run jẹ́ kágbá kó láíláí wala la ilaha illallah wala muhammadu rasulullah. Allahumma salli ala ẹlẹ́kọ̀ọ́ yẹn ọ̀gá níbi níbi ń bá ti ṣe. Sayyidina Muhammadin Fatima. Allah. Olóyè. Ugurika wal katimil ma. Sabakana sirla kibiraki wal hadi. إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. ẹ jẹ́ kí n gba ọ̀dọ̀ ọ̀gá àgbà wọlé Maulana Sheikh Ahmad Tijani. Wo àwọn àgbẹ̀ ọ̀gá náà wà ń kalẹ̀ yìí. Bàbá àwọn yìí sì jẹ́ kó yé mi pé ntẹ́ yóò bá lè mójú kó mẹ́ yóò sì mójútó. Ntọ́ bá sì lè mójú kó mẹ́ mójútó dáadáa. Fi hàn wá wálẹ̀. Sheikh Ahmad Tijani. Ó ní wọ́n bá lákùn ní àlá. Májí ó pariwo kó máa rábì ọmọ tuntun gẹ́gẹ́ bí ọ̀gá mi. Wà á ń lò wọ́sẹ̀ ilé. Wáyé ń bọ̀ ẹ̀mọ́. Wọ́n bá rí làkì kẹ́tẹ́. Ọ̀pá ṣe wà á mọ́tò Tijani dáadáa. Babarakati wal makatumi sumiya indahu bikatmi wilayati wa kitmani utbati Sheikh Ahmad Tijani. Akiri àwọn bàbá wa tí wọ́n wọlé bọ̀. Akiri àwọn bàbá wa tí wọ́n wọlé bọ̀. Ahlan wa sahlan. Ahlan wa sahlan. Afi bàbá wa gbà Maulana Sheikh Al-Hadi Ibrahim Niyas. Àjànàkú kọjá mo rí nǹkan fèrí yàgbẹ́yàjọ ọkùnrin ogun gbabígbabẹ̀ gbabímọ́gbabẹ̀ ẹni táǹtì igbó tí ń tirẹ̀ sọ́nà Maulana Sheikh Al-Hadi Ibrahim Niyas. Ahlan wa sahlan. Ahlan. Ahlan wa sahlan wa marhaban bikum. Lọ́sọ́dọ̀ ọ̀gá gba àwọn ọ̀gá náà kalẹ̀ yìí èèyàn kò lọ mọ bí ó ti ṣe láyé yìí. Sheikh Ibrahim pariwo báyìí dáadáa má láyé yìí kí ló dé báyìí. Pariwo yíyẹ sẹ̀dá káyé ìhòòdùn tàbí bó ṣe dáa jù bẹ́ẹ̀ lọ pé yíyẹ sọ.
إبراهيم لا إله إلال بدا للناظرين جماله kasida kan bẹ gbogbo azakiwun wa azakirati wọn gbọ́dọ̀ mọ̀ òun ni kasida tí Sheikh Ibrahim tó fi alifu ba tó fi bẹ̀rẹ̀ èyí ò gbé alifu tí Sheikh Ibrahim fi bẹ̀rẹ̀ yẹn gbogbo nǹkan láyé yìí ẹyọ kan alifu bí wọn bá fẹ́ kọ alifu èyí ò kọ bí wọn wà báyìí náà Ọlọ́run aga fún ara rẹ̀ ẹyọ kan ni Ànábì wa Muhammad náà ẹyọ kan ni ṣé wọn ni abalikalibu illa ayakuna mutayyama. Alifa garami bin nabi muayyama Ibrahim kaula. Bàbá wa Ṣéhù Fọlọ́runṣọ́ ní Fáàgbà wọ́n wá dá sí ọ̀rọ̀ yẹn wọ́n ní nígbà tí bàbá Sheikh Ibrahim tí wọ́n wọ̀ Ìlọrin Mawlana Sheikh Ahmad Abdullah Amahullah wọ́n wá mú kalam wọ́n ní wa kun damina shafi'an لكل ذنب جميعا ببركات أماد الشيخ التجاني أما هو الفاظ أبدأ ببسم الإله والأمد كافي نعمي ثم الصلاة السلام على النبي نجائي شواني جوز القياس زماني أبي البشر جميعا كولاك مولد شيخي والنسبه الأدناني سود وما ولمن شك في برهام من شك في برهام لابد كالمجنون ومنكر برهام فاسلكه في القسران قولي يا شباب وقد كفاني وبرهام وله بالي ما قالاني وقد كفاني كيف برهام وله بالي ما قالاني oríṣi ká yẹn ni mo fẹ́ mọ̀ ṣe sí kiri lé lórí. وقد كفاني برهام وله بالي ما قالاني وقد كفاني برهام له بالي وقالاني وقد كفاني برهام وله بالي ما قالاني بدا للناظرين جماله إلى ربي في إجاها محمد 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 وقد كفاني باباه وله بالي ما قال وقد كفاني باباه وله بالي ما قال ونترى إلى أو جمال فأبهد مثل وجه الهاشمي وأصمته أبدا فأهلا النبي ومحمد بن وجه أبدا فأهلا ثم سالا ومرحبا بوجه به أعشى البرايا وقويته وقد كفاه باباه
mọ̀ pé kì í ṣe fáńdé mi àmọ́ mo ìyá sílẹ̀ ọlọ́run wọlé àgbọ̀ǹkà iwájú ọlọ́run ó tó gbé òdì báyìí lọ kéwú làwọn ọlọ́run bá tó kà sí àmì ìgbàlá kò wọ́tà. Olúwa mi yàtọ̀ sí ọ̀nà. Ìyanu Olúwa mi yàtọ̀ sí ọ̀nà. Olúwa mi yàtọ̀ sí ọ̀nà. Ẹni bá wo Olúwa ló ní àwọn fún ẹ. Ẹni bá wo Olúwa mi ní fún. Ọlọ́run kó ọ̀la dàbí mo wà. Sínú ayé sínú ayé gbọ́dọ̀gẹ́gẹ́ kò tí ẹ dúró kò tí yẹ kó lọ. ọ̀gá bá jà lójú sàmà. ìràwọ̀ ọ̀gá bá jà lójú sàmà. ìdílé ká lọ́lọ́ palẹ̀kọ́. ìdílé ká lọ́lọ́ palẹ̀kọ́. àní ọkọ̀ bí ó bèrè nínú àdéhùn. Kẹ́sì okay. Marhaba wa sahlan liduyufil muslimina. Marhaba wa sahlan liduyufil muslimina. Sadakallahu kabala, sadakallahu kabala, sadakallahu kabala liduyufil muslimina. Sadakallahu kabala, sadakallahu kabala, sadakallahu kabala بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد الفاتح ما وجد بالخاتم ما سبق ناصر العمر. والله فاز قلت والله العظيم والله كله سبق ناصر العقل بالعقل والعادي الى صراطك المستقيم وعلى اله حق قدره ومقداره العظيم. صلاة يعدل السلامة، صلاة يعدل السلامة، صلاة يعدل السلامة. يا همة جوز العظمنات ممدنا مربنا وسيلتنا منقذ الدارين الشيخ الحاج ابراهيم بن عبد الله هذا السنغالي رضي الله تعالى والى حضرة مربي وسيلة اسد العافية وسط الفيدة التجانية الشيخ محمد بن ترى احمد الفازازي. اللهم صل وسلم عليه وعلى اله وصحبه وسلم. Sheikh Alwadud torí Sheikh Ibrahim mo bẹ̀yìn ní ṣe àti Maryland láti wà ní ọdọ̀gbìn wàláì over 2 hours gbogbo àbẹ̀ ṣẹ̀dẹ̀ mọ̀ ibi tá bá ti lè ṣe tá a ti ṣe ìkìbálù mọ́lù tá a ti gbowó iṣẹ́ tá a bá débẹ̀ yóò nítumọ̀ orúkọ dẹ̀ sàn ju wọn ò ní mọ̀ pé sábàbí kan ló ṣẹlẹ̀ kódà bó ṣe mọ́gìrìbì mo yọjú síbẹ̀ kó ṣáàrí pé mo wá torí Ọlọ́run kódà bó ṣe ṣẹ́jú márùn-ún ẹ ti bẹ̀rẹ̀ lọ́dún yìí ẹ sọ̀pọ̀ ọ̀la Sheikh Ibrahim àníyàn àtijọ́ sọ̀pọ̀lọpọ̀ nígbà tẹ wá bí àníyàn yín tẹ ìfẹ́ Shehu tẹ ní ìfẹ́ Sheikh Ibrahim tẹ ronú kàn tẹ fi ní kẹfẹ́ wọlé tó àwọn àgbàlagbà kí wọ́n wá jókòó káwọn yẹn wọ́n máa yan ànábì ìṣèjú wọn òun náà lè ní jẹ́ kókó alùbọ́kọ̀lá ṣe aláàjì Ibrahim ala Muhammadu Rasulullah la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. ẹ dákun torí ọ̀la ẹ má bínú mo kí àwọn ọ̀gá mi lórí kalẹ̀ mo kí Abubakar wa Abdulhamid MTN mo kí Sheikh Ahmad Tijani gbẹgidọ MTN ìfọwọ́lá ẹ dákun ẹ má ní mo bá yín sá lọ wàlá ẹ dákun sàrà tó kára ní ẹjọ́ ẹ má bínú mo kí Abubakar àbí bàtà yín pé mo kí gbogbo àwọn Abubakar àtàkì mo kí Dakir Grand ọmọ bàbá mi lábúrò àkànṣe ẹnìwọ sára kún lọ fẹ mo kí gbogbo Ọlọ́run sí ilé wa kún pìkàrà mo ti ṣe Alhaji Ibrahim bá a sọ pé onílù súnmọ́ ẹ̀ èmi kọ́ bẹ́ẹ̀ ló 5 minutes Salamu
على من قال يا ربي أمتي لا إله إلا الله لا إله إلا الله sorry àdáwò tá a producer máa ń nílé lẹ́yìn kódà ìbílú ọ̀bà ti dá ọlọ́run ara wò ní túká dákun. Salamu alama bola ya Rabbi umati la ilaha illallah la ilaha illallah. Ayédàbọ̀ ẹ bá ṣe kíbọ̀ lẹ́sìn kí ebi ṣe gbọ́n ẹ̀ ṣe kọ̀sídà. الذين قدموني نالوا مرادهم سعادتهم ومال أزواج السياسة بابا تجني أمانا دابو جاكي بودي وسيسا أمانا وأول موصول إلى العقب بالغ وسبحان ربك قدس العبد سره محمد بنور نفى الأنوار في كل بالغ بنور نفى الأنوار في كل بالغ محمد عبد الله كفاني افتخارا شكرت بحبه شكرت بخمري بودادك اصحابك كفاني بأن الله محمد أعلن برا النبي صلى الله عليه وسلم كفاني بأن الله وحد ربه وأثنى عليه وأثنى الموازن على عمود الساتر وقرب دائما صلاة وتسليما صلاة وتسليما صلاة
La ilaha illallah
Baba Ibrahim ọlọ́dúnjọba jẹ aláṣẹ́kì Ibrahim mo kí púpọ̀ sá ọlá Muhammadu Rasulullah mo pàdé kan náà àwọn kólàfà ọ̀hìn lálẹ́ àná ní Ṣibiri Khalifa Sharif Al-Alawi so mo lọ sí lẹ́kṣọ̀ mi lálẹ́ àná àjọ pàdé wọ́n ṣe dáadáa pẹ̀lú mi gan púpọ̀ ọlọ́run aláṣẹ́kì Ibrahim ẹ máa lọ sókè sí mi aláṣẹ́kì Tijani ọlá Muhammadu Rasulullah bákan náà mo kí bàbá wa tí ọlọ́run fún wọn ṣe Nurul Faidatu Tijani tí ọlọ́run fún wọn ṣe ìdùnnú oríire Faidatu Tijani bàbá Hudu Jami ọlọ́run níjọba jẹ́ o bí fún Mọ̀lánà Ṣàgáàdì Ibrahim mo kí gbogbo kalẹ̀ ọlọ́run dé wa kún sí nínú fún anábà Muhammad la hawla wala quwwata illa billah. Assalamu alaikum wa rahmatullah. jama ẹ̀dá kan jẹ́ agbọ́lọ́wọ́ ọba tó bí dáadáa. ومن سيئات عملنا ومن علم لا ينفع ومن قلب لا يخشى ومن عين لا تدمع ومن درس لا ينفع ومن سمتة الأداء ومن الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم باسم الشريف تعظمت وباسم الجلالة تحفظت وباسم الكرامة تفضلت وباسم القهار تقبلت ودانا وباسم الجبار تجبرت لأهل جبابرتي وعوزت من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم آمين صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين
اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم الفاتح لما أغلق والخاتم لمن سبق وصلى الحق بالحق والهادي إلا صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم صلاة تبلغ عني روح سيدنا محمد صلى الله عليه وسلم حتى لقيه تحية والسلام آمين. ìwéré tí a ṣe yìí àbí kí ọlọ́run Allahu Akbar. mo rò pé àwa ẹrúsìn ọlọ́run àbí olólùfẹ́ ọlọ́run apọ̀ níkàlẹ̀ ibi bá ti dákọ̀ ọlọ́run lọ àbí kọ́lọ́run ti mọ́ lọ́dọ̀ wa ni. Allahu Akbar. jí ń gbọ́hùn àbá àmúmínì ká máa káwé tó gbà pé ọlọ́run ló dáhùn ẹni ó pẹ̀lú mi ní ẹja dáńtà tí wàá ṣe ń bí lónìí náà ni àsìkiri dé mo sì wò pé kò sí ti jẹ́ síkiri ju kéèyàn dákọ̀ ọlọ́run lọ. tí mo ní àwí náà kìí ṣe tó sọ̀rọ̀ wí rárá Allahu Akbar náà ni àbẹ́ tí ẹ bá kírun bẹ́ẹ̀ bá ń kírun yíyá yìí bí ò tiẹ̀ mọ nǹkan mi wọ́n sá ń kírun tó sì fi pèsè lórí ìrún náà bá sọ pé Allahu Akbar. lábẹ́ kíkí ọlọ́run yìí a kí aṣáájú ẹ̀dá náà Muhammad Sallallahu alayhi wa sallam. ọlọ́run bá àlékún ìkẹ́gẹ̀ fún anábọ̀wá Muhammad Sallallahu alayhi wa sallam. Mọ̀lánà Shehu Ahmad Tijani Radiyallahu ta'ala anhu. ọlọ́run mọ́sá bá àlékún yọnu fún Shehu Tijani radiyallahu ta'ala anhu. àbátọ́jà sì pé ní abala ti so mọ́ sọ́la awwalina wasamsuna ala falakil ula la tughrab. ọ̀pọ̀ ìràwọ̀ ló yọ nínú sánmà Shehu Tijani nìkan kí wòlíì pọ̀ tó wáyé káwọn lè sí sọ̀lẹ̀ wọ́n sì fẹ́ tọ́ ọlọ́run kọ́dọ̀ ọlọ́run fẹ́ ti wọn náà. àmọ́ṣẹ́ òní àbá láti so mọ́ sọ́lá awwalina ọlọ́kọ̀ọ́rùn lọ sínú sámà yìí ọ̀pọ̀ ìràwọ̀ lọ yọ síbẹ̀ kọjá sí pé ní àgbúrò rẹ̀ mọ́ bí ibò fẹ́ bá dákọ̀ séwù mi ní ṣe pé séwù kìnnì kan náà bá a ní bẹ́ẹ̀ bá kéwù lè mọ́ séwù kìnnì kan àmàdáni bọ̀ bá kéwù lè mọ́ séwù kìnnì kan kọ̀stọ́pù bọ̀ bá kéwù lè mọ́ amadu libadawi bọ̀ bá kéwù lè mọ́ wòlíì ọlọ́run sì ní gbogbo wọn bẹ́ẹ̀ bá kakíra wòlíì gbogbo wọn àmọ́kásá kó Shehu Tijani yóò ní mọ́ ìyá aláta mọ́ Shehu Tijani kọ́dà àwọn agbára tó máa fi gba bára níbi tó kọ́ Shehu Tijani lágbára ní àwọn agbára kan bẹ́ẹ̀ gbàdá mẹ́ngì kìkì ńgbà kan lẹ́lọ́rin wọ́n ti máa ṣe síkiri wọn ni pé wọ́n ní Tijani radiyallahu ẹsẹ̀ ń dùn wọ́n wọ́n wá Tijani radiyallahu ta'ala wàhálà wọ́n ti ẹgbẹ́ wòlíì àlùbárà ni wọ́n torí kí a máa fi ókọ wàlí ọlọ́run kọ́ máa fi ṣe síkiri káàkiri wàlí ló ń tọ̀ ọlọ́run bá ayọ́ ní Shehu Tijani Radiyallahu ta'ala anhu. Mawlana Sheikh Ibrahim Radiyallahu ta'ala anhu. ẹ lákàá pariwo ìyẹn sì bẹ̀rẹ̀ bá sí Ibrahim Radiyallahu ta'ala anhu. ọlọ́run bá àlékún yọrọ fún Mawlana Sheikh Ahmad Tijani àti Sheikh Ibrahim tọ́ gbogbo àwọn ìjánu tí wọ́n ń bẹ bẹ́ẹ̀ pẹ̀lú wọn tí Al-Qur'ani gan tó púrúfù wọn torí táwọn kan yóò fẹ́ gbọ́ nìyẹn kí n tó padà darí sílẹ̀ Sheikh Ibrahim kọ́lá Al-Qur'ani gan ó ní minal mu'minina rijalun sadaqu ma ahadullahu alayhi faminhum man qada nahbahu faminhum man yantasiru wa ma badalu minal mu'minina rijalun ó nínú farabalẹ̀ mọ́mìnì ní ìdí ìbọ́síbí wà sadaqu ma ahadullahu alayhi faminhum man qada nahbahu faminhum man yantasiru وما بدلوا تبديلا. ọlọ́run nínú àwọn mùmìnì
mùmíní lè pọ̀ lóòótọ́ àmọ́ ní mí ọlọ́run gbé mí wá pé mí náà mú mí nínà àrìjálù. bàbá kó àwọn ọkùnrin jọ ẹ mọ̀ pé bàbá di ojú ọ̀gbagadì tán ọkùnrin mi yóò dobìnrin. òun gan fúnni ẹ̀ lọ́sọ̀ pé èmi sọkùnrin wọ́n á ní a bọ̀dùbá tí ń wò yìí ọkùnrin ní sáré ní alẹ́ mi sọkùnrin mọ́sẹ́. bọ́fàlájọ ọkùnrin ni. àmọ́ mi náà ni mo mí ní rijalun. المؤمنين الرجال صدقوا ما عهد الله عليهم. lórí àwọn mùmíní ọlọ́run ní àwọn rìjálù wọ́n ń bẹ nínú àwọn ọkùnrin àwọn akíkanjú nínú ọkùnrin tọ́já sí pé ní àtúndì nǹkan míì ta lè pè lọ́kùnrin ní àìrókọ míì ta lè pè wọ́n ju ọkùnrin lọ ní nínú àwọn mùmíní náà babalakọ̀ bá wa ṣé mìsíkìrù ní sọ̀rọ̀ pé ọkùnrin ni bí babalakọ̀ bá ṣé ìjámi búlàlà ahamushakaku aláhu sọ̀rọ̀ pé ọkùnrin ni àwọn sòrò kọjá pé kọkàn kò wọ́n kò pọ̀ bá fẹ́ sẹ́lẹ̀yìn gbogbo yìí wọn bẹ́ẹ̀ ọlọ́run wọ́n sábà sàlékún ìkẹ́ ìgẹ̀ wọn. Allahumma àmín. ẹ lápẹjá sí amínà dáadáa. Allahumma àmín ya Allah. bisimilahi kul huwa Allah. bisimilahi rahmanir rahim kul huwa Allahu ahad. Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Naam mo wá fi kíkí gbogbo àwọn tí mo kíyàn mo darí ẹ̀ sí kalẹ̀ yìí. òmùgọ̀ èèyàn ní débì kan tí ọkàn wa he ọ̀rọ̀ lógìgì. èèyàn máa ń kíyàn ni èèyàn sì máa ń dúpà ni èèyàn kíyàn kò sí láì fi ń bi kó kí ẹnìkan. bàbá wa Sheikh Abdulrafi Odujami Búlàlà. Allahu ayatu. Allahumma salli ala Muhammad. Àmín. La ilaha illallah. Àmín. Ala Mustafa Rasulullah sallallahu alayhi wa sallam. kìí sànà ọlọ́mọ tuntun yìí sàkọ́kọ́ àjẹ́. ẹlòmíràn bẹ̀rẹ̀ wá sí ìfàǹjẹ rí kọ́dà láìláìláìlá séwù tí ọ lágbára ju ti yín lọ ńgbọ̀ yàrá bá ní séwù tí ń wọ afárágọ̀ séwù tí lọ sí ráìdà bọ́yá ó pè oníṣẹ́ àwọn ọlọ́wọ́ dá lẹ̀ fún abẹ́pẹ́ kìí séwù náà kò nídìí wàhálà bí ẹ bá ń pèrè yẹn ló kọ̀ọ̀kan ẹ máa pè é bẹ́ẹ̀ tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ọ̀tà lè ń jẹ ara rẹ̀ nu yóò padà yíwọ́ bẹ́ẹ̀ sì jẹ́ bákẹ́tẹ́ lẹ́pẹ́ bẹ́ẹ̀ ìtọ́jẹ́ òun yọ ó di túláàsì ẹ̀ padà pé nítorí pé njọ́tà nẹ́bí ń já nẹ́bí ní àwọn kan ní ìsà nẹ́bí lọ́nà. ẹjọ́ tí sẹ́wọ̀n ti dá ní jẹ́ sẹ́wọ̀n ti dá ní àwọn kan ní tuntun kọ́lé yìí òun kéèyàn léèyàn takò yẹn kó ó máa ń gbé yẹn ga sókè ní MTN nísìnyí ẹ bá ní ìsẹ́ MTN nísìnyí lọ́wọ́ lọ́mọ níta rẹ̀ nù. bàbá ṣé olùjá mi ní ma padà sí ibú. mo kí sẹ́fù wa àlífà wa ó jẹ́ tuta sọ́ọ̀bù àbí ọ̀dà pẹ́lẹ̀ kìí kí àtàfọ́ pàdé nì. ní lọ́dọ̀ ọmọ mi kan ní ọ̀nà Ṣàngó lọ́hùn ìjọta àkọ́kọ́ jọ ríra nìyẹn ìnílẹ̀ jẹ́lẹ̀ kejì tó ọlọ́run ní jẹ́ ọ̀rẹ́ yìí. ọlá bàbá wa ẹ máa kírun àbí bẹ́ẹ̀ kọ́ ni àlùbáríkà wọn wá bí ọlọ́run ẹ̀rẹ́ wálẹ̀ láéláé. ṣẹ́gun wa mo ní máa gbé lọ kí wá darí ẹ̀ sọ́dọ̀ ṣéwù tó kó gbogbo wa jọ ni ṣéwù wa Alhaji Ibrahim Abdulrasaq Alwadud Wadudu yes Wadudu Sisi sọlọ bẹ́ẹ̀ ọlọ bàbá lọ ẹgbẹ́ náà tóbi kí n gbọ́ wọ́n ti gbà yín wọlé lọ àwọn obìnrin lọ lọ baríka yín tó Ṣakiru wa tí wọ́n lọ nísìnyí Ṣakiru àgbà àròhísí wọ́n lé ìrìn alákọ̀ọ́kọ́ wọ́n ti sọ̀rọ̀ púpọ̀ lérí ẹ̀ ìfẹ́ Ọlọ́run náà nìyẹn máa fi ṣe gbogbo tí yẹn bá ń ṣe eléyìí tẹ́ bẹ̀rẹ̀ yìí kò ní lópin mọ́ ẹ̀rọ àbẹ̀já sí àmìnà dáadáa kò ní lópin mọ́ lálá ilaha illallah bẹ́ẹ̀ bá ń bẹ bẹ́ẹ̀ bá tún bẹ bẹ́ẹ̀ bá tún bẹ kò ní lópin mọ́ insha Allah yóò máa lọ bẹ́ẹ̀ ṣé olùjámì náà máa ń sọ̀rọ̀ kan wọ́n ní kí èèyàn dá nǹkan lẹ́ẹ̀kọ́ mọ́ parẹ́ èèyàn tí èèyàn máa ń fura sí ni àwọn kan náà tẹ àdúgbò yìí àwọn kan náà tẹ ìlú kan kí èèyàn wá dá kiri kan lẹ́ẹ̀kọ́ mọ́ parẹ́ àkọ́yẹ kí èèyàn fura sóńtọ̀ níta fi ṣàdúrà bẹ́ẹ̀ fún yín náà nù gbogbo àti òtítà ṣé ibrahim tá à ń dákọ̀ yìí kò sí tá à ń pọ́n lára wọn
wọ́n lápẹ́ ni wọ́n dá nǹkan lẹ̀ kò sí kí ni wọ́n dá eré ilé lẹ̀ kò sì bàjẹ́. wọ́n wá bí kíkì tí yóò kí gbogbo àwọn àfáàfin kalẹ̀ ẹ̀dá kan má bínú torí ọlọ́run. mo gbé àlùkáwà ní púpọ̀ òun ló gbé èmi àti sẹ́wù débi lẹ́nu ẹ̀yin náà sì mà bẹ́ẹ̀. wàláì wọ́n retí mi ládùúgbò wa lọ́wọ́ báyìí lóṣèlú kọ́lá àwọn wọ́n rí àìfi náà. àmọ́ promise mi pọ̀ pé Habiba ayé pé ọmọ mi dáadáa ní púpọ̀. ẹ̀yin náà ti ń bẹ́ẹ̀ lọ dáwọ́lá Mọ̀lánà Sheikh Ibrahim. a sì ń rí inú wa ń dùn. gíláàsì ní ọlọ́run ní jẹ́ fọ́. Àmín ya Rabbi. la ilaha illallah. Àmín. mo kí Sheikh wa Ahmad Tijani Abi agbárí dùdúmà. mo fi bàbá wa Sheikh Hamza mo fi kí wọn. ọlọ́run bá aṣàlékún kẹ́ bàbá wa náà. Àmín. ẹ̀dá sí àmì dáadáa. Àmín. Yorùbá ní àtọlẹ̀ dọ́lẹ̀ ní tàdán. bẹ́ẹ̀ bá la inú àdánà lẹ́bàá nù rẹ̀. bàbá tó wá mú ọmọ rẹ̀ wọn náà bẹ́ẹ̀ bá tó ń là á àdánà lẹ́tọ̀ bá mẹ́. ọmọ kékeré tẹ tún la wọn náà bẹ́ẹ̀ bá tó ń là wọn náà. bọ́lá ti ṣe bá wọn wà lé ọlọ́run. ọlọ́run ní bí ó pín sí ilé ẹ̀yìn náà. ẹ bá aṣá mi náà fún wọn. àti gbogbo àwọn àṣà kiri pátá ìfojú kéré ẹnìkan má bínú o. kò sínú àṣà mi nínú tẹ́mi ò nínú mi mo ti lẹ́nu mi ò ní ìláyà ìgbéraga rárá ọkàn burú dé. àmọ́ ìgbéraga àbí kí n fojú díyàn ẹ̀mí mi ò gbé. ọlọ́run ló sì kì wá ń lọ rẹ̀. ìgbéraga tí odidi ọba kan ọba Abdullahi Bello ọmọ Abdullahi ní Sokoto nígbà tó ń bọ́ sí ilé ọba ó wá sọ fún àwọn tó máa ń fọn kàkàkí tàǹkà máa ń kọrin fáwọn ọba a máa ń ṣe síkì ìlú báwọn náà tí máa ń ṣe òkè tí wọ́n máa dùn. ó wá kọkọ̀ sí ilé àkàwọ́ nítọ́ ǹtẹ́ mọ̀ fi kì mí ipò tó ga jù láyé ní kéèyàn jọba lẹ́yìn àwọn àlíyé ọlọ́run nítorí tó kù lérí ilẹ̀ lọ́ba nítorí tó ti pẹ́ ni wọ́n ti ń dé adé ti pẹ́ kéèyàn jẹ́ aládé lérí kéde nítorí ẹsẹ̀ bẹ̀rẹ̀ kọ́ ó dẹ̀ ẹ́ sí ìdòwú. ó wá sọ fún àwọn tí wọ́n ń fọ kàkà kí fún ìpè ní ntẹ́mọ̀rí kì mí òun náà ni ọba náà ń jẹ́ Bello ni wọ́n ń pe oníkàkà kí njẹ́ bá ti fẹ́ máa kí mi máa pé Bello látàtàkàbár Bello látàtàjàbár Bello iná kàmẹ́ ìtún Bello ọ̀rìwí látàtàkàbár Bello látàtàjàbár Bello iná kàmẹ́ ìtún. ìtọ́wọ́ fún fún ọba àwọn olódìdí ìfẹ́ pé ìtẹ́wọ̀n bí kí mi lẹ́bàá ti fẹ́ máa kọrin kéèlì mi lè tètè máa pé. tọ́ba tí wàá jí lára wọ́n bá fọ kàkà kí fọ́n bá Bello ní Sokoto nígbà náà kọ̀sídà tí wọ́n kọ fún un pé Bello látàtàkà bárí wọ́n kọjá yìí. Bello látàtàjà bárí Bello wọ́n kọjá yìí o. Bello mọ wá ara rẹ o. Bello látàtàjà bárí iná kàmẹ́tún. Bello iná kàmẹ́tún. Bello iná kàmẹ́tún. Òkú jọkàn o. Gbogbo tí a bá tẹ̀ lóhùn jẹ́ tó bá sùn lẹ̀ tí o ṣe gbá pamọ́ kọ̀ parí. Bí ìbá ta wàlí ọlọ́run tọ́lọ́ sọ pé tọ́lá àwọn kan bẹ náà àwọn tó kú àwọn òkú. Wọ́n kú òkú o. Sáà náà mi kú ni lọ́rọ̀ dèdè ẹ̀mí lànà mi ti kú. Wọ́n ní aṣọ ọmọ Mọ̀lánà Sheikh Ibrahim kí n ti lọ. Mo kí jàmáà lọ́kùnrin lóbìnrin ẹ dákun tó yá àsìkò. Gbogbo ẹ̀yin ara wa gbogbo ẹ̀yin bàbá wa tí a fi ìfẹ́ ọlọ́run dé àyè. Aki gbogbo alápapọ̀ pé asalaamu aleykum wa rahmatulahi wa barakatuh. Wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. Naam. Wọ́n ní ká sọ̀rọ̀ nípa Sheikh Ibrahim. Ó sì dùn mọ́ mi díẹ̀. Àbí kí n sọ pé ó dùn mọ́ mi púpọ̀. Torí bí bá lo kẹ́límà díẹ̀ o, ẹlòmíràn máa wò ó pé sẹ́ẹ̀ fẹ́ràn ṣé wù ní. àmọ́ àwọn tó ń bẹ ń bí wọ́n lè jẹ́rìí pé olólùfẹ́ Sheikh Ibrahim ni wa akí ajá wa
Zakira wa Maryam bintu Rasul fahadan wa sahadan ẹ̀lẹ́ ìwé kọ́ musayi náà kí ni tani Sheikh Ibrahim ìta àkọ́kọ́ ní gìnìyà àbí torí ti bá ní kí n nà yí múlẹ̀ ọjọ́ lọ kí ni pọ́pọ́sì iṣẹ́ tí Sheikh Ibrahim wá ṣe láyé kó lè rí létí mọ́ ìjókòó wa tá ń bẹ́ ń bẹ́ yìí kábílẹ̀ tètè rọ́nà lọ a rí pé zikiri dé òun ìjókòó tá a jókòó kọ́lá yóò tó ta pẹ̀lú mi létí gan pé àsìkiri dé kí ni wọ́n ń ṣe ń bẹ̀ lẹ́yìn tó sì já sí pé ní gbogbo ayé lónìí ẹ̀ náà lọ́kàn gbogbo ọba lẹ̀ mọ́. Àwa ìfọ̀kànbalẹ̀ sínú agbára ẹlòmíì lé agbára débi pé àfa ẹ̀rù ara rẹ̀ náà sì ń gbà wọn náà pé àá yóò tún wá pera rẹ̀ òun báyìí yóò tún dá rẹ̀ lóhùn pé lágbájá yóò ní ọ̀hún. Ẹ̀rù ara rẹ̀ gan ń bà wọn náà níbi tí Ọlọ́run gbé agbára ní lọ́wọ́ dé síbẹ̀síbẹ̀ ọkàn rẹ̀ ò balẹ̀. Ẹlòmíì wá ipò nígbà tó dé ọ̀gẹ́gẹ́ bí ipò yìí tẹ́yẹ́yẹ́ pátápátá tó dé gbogbo òpó tán kò ní fọkànbalẹ̀ wọn ẹlòmíì wá owó pé àbí bí owó ni tí n bá lówó lọ́wọ́ ẹ̀mí mi gbọ́dọ̀ balẹ̀ kálukú owó tíra ni àwọ̀ Al-Qur'ani dáadáa kí ni fi ni lọ́kàn balẹ̀ mọ́lá mọ́mìnì alladhina tatma'innu qulubuhum bi dhikrillah. alladhina tatma'innu qulubuhum بذكر الله الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب. inú Al-Qur'ani ni násù Al-Qur'ani ni ń ta kéyì torí ìtẹ́lẹ̀ ló bẹ̀rẹ̀ náà ni pé ń bolẹ̀ ti rí inú Al-Qur'ani lọ́wọ́ àwọn. alladhina amanu. alladhina amanu. àwọn tí wọ́n gba àwọn Ọlọ́run bá gbọ́. wa tatma'innu qulubuhum bi dhikrillah. bọ́jà sì pé ní ìgbàgbọ́ tí wọ́n ní sí wa àwọn tó fi wọ́n lọ́kàn balẹ̀ náà ni mímọ́ dákọ̀ Ọlọ́run ọba tí wọ́n ń dákọ̀ Ọlọ́run. ala bi dhikrillah tatma'innul qulub. Ọlọ́run wá gbé àláwá pé ẹ má dára yín làwọn máa sẹ́ ẹ dákun ẹ wo tó fèsì àná Muhammad ayé. sallallahu alayhi wa sallam. nígbà yẹn bẹ́ẹ̀ ní pírọ́blẹ́mù yẹn yóò lé ní pírọ́blẹ́mù rú àwọn yẹn mọ́. ibi tó jẹ̀ fi bí wọ́n bá sì lè wọ́ tọrọ rú pírọ́blẹ́mù ànábì. agbára ọ̀tẹ̀ sagbára máa bẹ ẹni tó gbé. ẹ wo ànábì ti ń bẹ láyé wo fìtínà tó rí ókè sànábì ti ṣẹ́gun nísìnyí. wọ́n bá èèyàn jà fa ó fi lọ wọ́n ti yẹ pé kèé sòkú náà di sí náà báyìí náà wọ́n sì tún fáìtì rẹ̀ lọ náà ni. àmọ́ kí ló fi àwọn ànábì lọ́kàn balẹ̀ kò sí tó fi wọ́n láyà balẹ̀ síkìrì ni. Mùlánà Sheikh Ahmad Tijani radiyallahu ta'ala anhu. radiyallahu ta'ala anhu ẹ wá dúró fìtínà tó bá wọn kò sí nǹkan tó fi wọ́n lọ́kàn balẹ̀ síkìrì ni. Mùlánà Sheikh Ibrahim Iyas radiyallahu ta'ala anhu. ẹ dákun ẹ bá dákun yẹn sì yóò dùn mí o. Iyas radiyallahu ta'ala anhu. èyí tó fi Sheikh Ibrahim lọ́kàn balẹ̀ síkìrì ni. ìdí sẹ́wù sì gbé wáyé nìyẹn. kí ni iṣẹ́ wo sẹ́wù wá sí láyé? torí wọ́n máa béèrè fúnra sẹ́wù kan ti yan ọ̀yanjú ẹ̀. nígbà wọn pariwo pé wúrì di ẹbọ ni ẹgbẹ̀rẹ̀ náà wọn kan ní sọ wọn ní wúrì di tẹ̀sí ẹbọ ni. èyí tá a jókòó rẹ̀ tá a ṣe ní sìn ẹbọ ni lọ́dọ̀ àwọn kan. àdìlà wo ni bẹ́ẹ̀ mẹ́. nǹkan tí mo lánàá gbé pọ́pọ́sì tán gbé kalẹ̀ sẹ́wù náà sọ́nu díwánu wọn. yóò wà mọ́ ní wúrì lu illa dhikrullahi wahdahu tánìṣòro tusalli ala al-muqtari khairul bariyati fama fi zikiru shaybu aw zikiru ghayruhu fawuridu lidawul abdi ayru dawai. pọ́pọ́sì tí sẹ́wù wá ṣe láyé òun náà ní ká mọ Ọlọ́run. ọ̀nà abọ́lẹ́wà gbà mọ́ nítorí pé kí Sheikh Ibrahim tó dé ẹ̀dá pẹ̀lú lísì sí mi díẹ̀ lẹ́nu ìṣẹ́jú tó pè rọ́ọ̀dù lọ́dún òkú náà mo ti rí ọ àmọ́ lọ́dún òkú.
má bínú o pọ́pọ́sì kan tí Sheikh Ibrahim bá wáyé òun ní pé ní kí sẹ́wù tó dé ojúkọ̀nà pọ̀ fọ́múlà kí n sọ pé fọ́múlà táwọn èèyàn fi ń ya wòlíì táwọn fi súnmọ́ lọ́hùn àbí òun lọ bọ́ sí ọ̀run ń bẹ̀ sẹ́wù jùlẹ́dì ní sẹ́wù jùlẹ́dì òun ní sẹ́wù àgbà ọwọ́ inú gbókọ̀ wọ́sọ tó dáa ọ̀jẹ̀ ń tọ́ dáa òun ń tọ́ dáa wọ́n sáà ń fi tí náà rẹ̀ sọ́lọ́run lọ́rùn pé òun sáfẹ́ sí kíni wọ́n fẹ́ súnmọ́ lọ́hùn bí ti ń bọ́nu wọ́n pe àwọn tọ̀ríkà ilé tọ̀ríkà tó lè mọ̀ já hídù àsìkò fún ni. ìgbà tí mo lára wá dé tíṣẹ́ òtí jáde dé ló mú tọ̀ríkà ti ṣúkúrò wá tọ̀ríkà ti ṣúkúrò yìí tíṣẹ́ òtí jáde gbédé foundation abẹ́ ní ṣé Ibrahim mú wá ṣé Ibrahim ti kú fún ara ẹ̀ ṣé Ibrahim ṣé òtí jáde ọjọ́ kó pọ̀ báyìí lájọ ríra wọn báyìí ẹni tí ọba ṣé Ibrahim ọyọ kọ́ lọ lè mọ̀ ṣé o ní ọ̀rọ̀ tí ṣé wọ́n kọ́kọ́ sọ àwọn àsákìlú mọ́lẹ́ ìhùn bí mi lọ ó ní israẹli ní ó ní wà máa yọ ẹ̀bùn ni ṣé Ibrahim sọ àwọn ọ̀rọ̀ tọ́jà sí pé ní kò sí ẹni tó lè kó sí lẹ́nu níjọ́ tí ń sọ níbo ni tó lọ tẹ́lẹ̀ kò sí oúnjẹ wà bẹ́ẹ̀ ní jẹ́bàá kábùkù bí ọba kan pẹ̀lẹ́pẹ̀lẹ́ yóò kan túláàsì ṣé o ní wà máa yọ ẹ̀bùn ni má jà wà máa yàrá ni fi jannatil khuldi bila buhtani ṣé wàá púrú fara rẹ̀ pé israẹli ní khalifatu Tijani tani jẹ́ Tijani khatimul awliya ani khatimul anbiya khatimul awliya òun ṣe Tijani lẹ́yìn tí ṣe Tijani mú tọ̀ríkà wá kò sí tọ̀ríkà mẹ́rin bí ọba ẹgbẹ́ lẹ́nu ẹgbẹ́ lè wá ó sì lè bẹ̀rẹ̀ kó ní fínísì àmọ́ tọ̀ríkà ṣe Tijani àbádàlẹ̀ àbádì ní ẹ̀ ń lọ sàrìmàdì ni kí sùnì ọmọ jáde mọ́ kí tálábí ọmọ jáde mọ́ kómi òtún bòde wọ́n sì ẹ̀ má tako Tijaniya àwọn àkẹ́tì kọ́kọ́ jáde bí ọgbọ̀n ọdún ogójì ọdún sẹ́yìn sẹ́ni bí ká bá ti ń dákó bá wá ti ṣe sáré táwọn kan gbé nígbà àwọn akídà tó ní kí wọ́n ní náà máa sẹ́yìn wọ́n lẹ́lẹ́bẹ̀ báyìí àwa náà bá ń gbàgbọ́ wíìdì pé a má ti wọ́n ti sáré ní rẹ o wọ́n bá ti ṣe báyìí iná sẹ́yìn wọ́n lẹ́lẹ́ ń bẹ̀ ni èyí tó kọ́kọ́ dénú èyí ò lọ. ṣé Ibrahim wá púrúfù rẹ̀ pé ìsàánà ni Khalifatu Tijani nítorí pé continuity ní sí Ọlọ́run dọ̀là náà ni ọmọ lọ iṣẹ́ Ọlọ́run ọ̀gbọ́dọ̀ dúró ebi Nàìjíríà làwọn mẹ́mẹ́ ní àwọn kan náà ń ṣe wọ̀ lánàá káwá ní Awólọ́wọ̀ náà ló tún lọ ṣèjọba lọ àwọn tó kàn náà tó ń ṣe lọ́wọ́ wáyà wọ́n tún kó mẹ́rin tún ká àwọn míì báyé tí ń lọ náà nù bẹ́ẹ̀ ní iṣẹ́ Ọlọ́run náà continuity gbọ́dọ̀ wá bá nígbà tí continuity wọn ó dé ní sáàmà ní tiwa táwa mẹ́mẹ́ mi máa tẹ̀lé ẹ̀jẹ̀ lóko Mawlana Sheikh Ibrahim ṣé wọ́n ní sá annani Khalifatu Tijani wọ́n jí àlùfáà fún Sheikh Tijani èyí ò gá dìjà tọ́láwọ̀ èèyàn bẹ wájú kárin tí wọ́n jẹ́ àwọn wúlò àfáà Sheikh Tijani pé ìwọ àlùfáà Sheikh Tijani ọkọ̀ di wàhálà wọ́n fa wàhálà yìí ń lọ yé ó tó di pé kálukú fẹ̀yìn kánlẹ̀ eléyìí fẹ́ gbẹ́lélẹ̀ eléyìí fọrùn gúnlẹ̀ eléyìí fapásẹ́ eléyìí fẹ́ tẹ̀sẹ̀ kálukú ló jòkó jẹ́jẹ́ túláàsì kí karama ntọ́lọ̀mbẹ ṣe òkú tó ṣe kí wàá ní sẹ́wù wá ṣe ìtí pópósì mo fẹ́ sọ mo fẹ́ jòkó náà nìyẹn ọ̀rọ̀ ní ìdúnra àfa àmọ́bìnrin o tí bá tún kú omi tó lè ṣe wá sí i so àmọ́ ọ̀rọ̀ gbọ́dọ̀ ìyẹn gbọ́dọ̀ ní agbọ́dọ̀ takoko rẹ̀ etí pápá tí Sheikh Ibrahim wá ṣe láyé gán òun náà ní ta torí ẹ̀ jókòó lónìí gbogbo ẹ̀ lápẹ̀lẹ̀ jẹ́ àmọ́ sí kiri àdàwà àwọn ìdíkiri mélòó lọ́wọ́ torí ẹ̀ bàbá ti dé táwọn láàrin ó lè gbé wọn níṣẹ́ méjì mẹ́ tẹ́bájọ́ kó táwọn Sheikh Ibrahim nísìn bẹ́ẹ̀ bá ti síkiri dọ̀ láwọn nílé ẹ̀dákẹ́ àbí wọ́n sọ fún ibi ẹ̀dákẹ́ ni ní ẹ̀dákẹ́ wọ́n ní oṣù kò sí kó ṣe máa kàṣí dáká tó wọ́n ní ọ̀rẹ́ lọ́wọ́ àti sẹ́ẹ̀dínà fúnra rẹ̀ pé sẹ́ẹ̀dínà Muhammad Rasulullah alayhi salam àbí bẹ́ẹ̀ kọ́ ní ibi tú àwọn ní wọ́n nílé ẹ̀dákẹ́ o torí bò tí wíwú nínú wọn dùn so wọ́n máa lóore wọ́n sì máa ní tahaki èyí dàgbà ní káwọ́là pé bísọ̀rọ̀ jáde ṣe jáde fà lónìí ìkọ̀dàgbà níbi kọ́ máa ṣe sí kiri wọn ò sì ní ṣe pé ní wọ́n dákẹ́ pé lóru alámàá jòkó mẹ́tí ṣe sí kiri ẹlòmíín bẹ́ẹ̀ ní ti ń bí wani àwọn alámàá lọ sí sí kiri mẹ́wọ̀ ọmọ ń tà ń ṣe ni níta wáyé wá ṣe gan nu etí Sheikh Ibrahim wá fi múlẹ̀ gángan òun nìyẹn báwo la ṣe máa pè Ọlọ́run nítorí pé ní síkiri ò gbọ́dọ̀ yọ kúrò nínú ẹ̀sìn kò sí ẹ̀sìn kan tí wọ́n yọ síkiri kó bẹ̀ tí ò ní bàjẹ́ kódà tó fi dé rí ìrun
mo ti sọ fẹ́ nìkan yóò ní a sì máa gbẹ́mọ̀ ní síkìrì mo ní wọ yọ síkìrì kó nù ọba tó bẹ̀. nígbà tá a fẹ́ kí ìrìn dàkún a fẹ́ sì ká mà ní kíkí láàrú. Allahu akbar Allahu akbar ashhadu ashhadu ayala salati ayala falali qad qamati salati Allahu akbar Allahu akbar la ilaha illallah. Abase yo ba dúró akaba ti ala ka da ogboru kun to ba tún lọ kí ló fi lọ Allahu akbar baba tún ṣe ńkọ́ Allahu akbar baba tún méjì kalẹ̀ ńkọ́ Allahu akbar baba tún jókòó ńkọ́ Allahu akbar ìyẹn jáyọ yìí náà bí síkiri ọba dà àbí ìsà síkiri ẹ mọ wọn ti yọ síkiri kò tí ọba jẹ ṣé bí lọ́wọ́ mi sọ bá nàbì pé ni utilu ma uhiya ilayka minal kitabi wa aqimu salata inna salata tanha anil fahsha'i wal munkari. وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله الأكبر والله يعلم ما تصنعون. ẹni tó bá ń lò nínú ni pé wọ́n láti kírun láàyè àkùbárù. ولذكر الله bẹ́ẹ̀ kírun bí ó fìlà tí ọlọ́run sí ọlọ́run nígbà bẹ́ẹ̀ ń gbà rẹ̀ bí ọba ti sí kiri bí ọlọ́run nígbà bẹ́ẹ̀ ń dé mọ́kà tọ́ àìmọye aláàjì tó lọ mọ́kà tó ẹgbẹ́ àfa ó tó kó yídà náà lọ́rọ̀ ti kó gbogbo mùsíbà rẹ̀ lọ́wọ́ padà pé máa kó lọ. nígbà tí ti pé fi ọlọ́run ló fi lọ. gbogbo ń tábà ṣe ẹ má jẹ́ kí ìfẹ́ ọlọ́run yọ kú ń bẹ̀ tọ́lọ́run nídìí nu. nídìí eléyìí ọ̀dọ̀ wa Mọ̀lánà Sheikh Ibrahim ibùdó ńlá ni téèyàn lè wẹ́ kán ọ̀nà ibi tó bá lè kọrùn bọ́ ni subhana rabbika. رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم لوسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما ابدا مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير àwọn ṣéwù wa ayọ̀dá imọ̀ tí wọ́n bá wa sọ ọ̀rọ̀ lórí Mawlana Sheikh Alhaji Ibrahim Niass ọlọ́dà kò má bọ̀lá yín jẹ́ ẹ ti ń sọ àwọn ẹni gbádùn yín gbogbo ayé náà ní ti ń gbádùn yín káàkiri ọlọ́run má sọ ẹnu yín ọlọ́run má sọ dìdí gbogbo ayé ló ti mọ̀ pé ní ti ń jáde láti ìsàlẹ̀ tí ò dáa ni bọ́lọ́run bá sọ ẹnu ẹ̀ dáàdì tí ó máa wí ìwúkú yìí ni ọlọ́run má sọ ọ̀rọ̀ tì yín bẹ̀ láàkì ọlọ́wọ́dà kú wọ́tẹ̀ yìí làbẹ̀ láàárọ̀ ìlàrí. à ń lọ sọ́dọ̀ alákẹ́rà wa alájà wa Abibatu ayé pé ẹ̀ ń tẹ̀ ẹ́ sí lórí kankan àjọ wà ní àwọ̀ ọmọdé. وعليكم السلام ورحمة الله وبركاته. اللهم صل على سيدنا من الفات الماء وقلب القات الماء سبقنا سر الأكبر والعيد إلا صراطك المستقيم وعلى آله حق قدره ومقدار لازم. اللهم صل على سيدنا من الفات الماء وقلب القات الماء سبقنا سرعة كبرك وعاج إلى صراطك المستقيم وعلى هذه حق قدره ومقدار العظيم. اللهم صل على سيدنا محمد الفاتح الماء مغلق والقاسم الماء سبق الناس بالكبلاك والعادي الى صراطك المستقيم وعلى هذه حق قدره ومقدار العظيم. على أيها الممدوح يا عبد الوهاب ويا أيها الممدوح الحمد واللواء بسيرك بالذات هديات باسمها وبالغسل والبيت الأرامل وبالقرى
ودان وجد علمي النبي محمد صلى الله عليه وسلم قبلي فأنت إليك قديم محمد رسول الله صلى الله عليه وسلم رسول إلهي عالمين تعالى قديم كندا يا رسول تعالى قديم كندا يا رسول فلا أرى فقيرا إلى غير إله تعالى كريم السجايا والسقا جود من ترى لطيف كريم قد أجلت مقالا ففي كل أي قد كبت بنيتي لطيف كريم قد أجلت مقالا تصغر انت قال أحمد إنني النبي محمد رسول الله صلى الله عليه وسلم لطيف كريم قد أجلت مقالا ففي كل أي قد كبت بنيتي لطيف كريم قد أجلت مقالا فهبه على المقدار النبي محمد رسول الله صلى الله عليه وسلم فهبوا على المقدار الكفي كالمصطفى إلى البرايا أتوا علي كاف الزوالا إلى البرايا أتوا علي كاف الزوالا وفي كل أي قد كبست بنيتي فإني كشاشي أروم النوالا عليك الصلاة والله ثم سلامه وتجمع أصحاب النبي وعلى وليت في المصطفى كتم أمدا بالقول والأخلاق فلا وزنا الداعي هواه قبل أن أفله زلت من غني اشتياقي العبدا علمت به والناس في سنة القرار تمتعت منه دار اسمت مفودا وزئمت في هذا الزمان وإنني لفي غيرة مما يروم محمدا ولكنني جليت قبل سباكهم ولغيبا يبو محمد رسول الله صلى الله عليه وسلم ولكنني جليت قبل سباكهم وقد نيت تبغيز اللبون الأمدا ولملا وإيز لا تعيز ملكه فتاه يمين والقول أبدا مسودا أنا يا رسول الله وفى شكايتي إليك وعني مسارع سودا فأجي وأجي المسلمين عليته عليك فتبت النفس أولى مسلمة زماني تنقل واجده مقدمي أبوه وأجد دائما لم يكمدا وكاد صبوان إنت أبدال مرسلي ومن في رسول الله لم يخشد المدى تولى رسول الله النبي محمد رسول الله صلى الله عليه وسلم تولى رسول الله أمري فلم يزل يسجدني داري فزدت ممجدا فإن امتناع المصطفى أن يكرمها فقد زرع أسبامه من تولا ولا نبئه كان سيبا وأين أس لكن بأمين بروتا مسجدا وأنتقى سلمان بالشوك حبيبنا ولا تأتنا لما لم تمجلدا من الذي أنبياء منك وأكيم بينا لنا نسألك مؤشدا قزاق كرامة النبي محمد رسول الله لعلي ولايتي فمنه أنيل ما أنيل يمدا أتيت السنة أبوانا يا لما مواتينا كي الناس للسوق السمما وعلياتها أني بمبي وأمشي بالترتيب للطاعة مسلمة ونجي أمين الله كالسنة سيري ومنتزا وفقات كنزا ومنامة ونجي طه من أمين يا محمد أتاك كريم شايب الفوق مهمة أصبر علي أم كفاك فإنما تكرمت لمن قبل من كنت ملزما مكارم أبي جودي النبي محمد رسول الله مكارم آل جودي فيك تجمعت فقد اشتعت الناس فالجمت أكرما مهيبا فكيرا زائدا جاء شارقا يجوب فيافي هذا شيء ومغرما فإنك خير الناس النبي محمد فإنك خير الناس من خير الأمة
إلى الخير المولى قد دعوت مع النبي محمد رسول الله بلغ كشف الهدى بلغ الندى نور الورى محمد رسول الله النبي نور الورى محمد رسول الله كشف الهدى بلغ الندى نور الورى محمد رسول الله الزيادية مني إليك يا رسول الله الزيادية مني إليك يا رسول الله كما قال الشيخ إبراهيم jẹ́ ẹsẹ̀ fẹ̀lẹ́gẹ̀rẹ́ tó ní ẹ̀ mọ̀ sí fẹ́ sọ̀rọ̀ rárá. aláṣọ ìbílmi ìrájì tán abẹ iye tí. àwọn tí wọ́n ká sí kúrò kẹ́lí ìwọ̀n pa ọ̀nẹ́bí ló jẹ́ ń ṣe kára síra ẹ̀yẹ olú ọmọ. wọ́n ṣe rí ilé yìí dára gáyà tó mú kíyà tí. àṣírùlá ó wá ṣọ́kù mi ní mo bá rí òun. إلى طيبة حود لتحتيتي تعالك راكبي من مدينة الكولك
يروم وصالا من أراضي نزية مطوب في الآفاق والآل إليه وكوفي بباب أشم البرمنية وأتني بأدواء يا بارو يا كافي بجاي محمد أيوة ندوى محمد لترزقوا بيتا ما يروم وترشدا لتكفي عنا واكفنا يا سيدي جميع الشرور قد قضيت وأيدا تقول níbẹ̀ bàbá nínú wa ìlú Maulana bí àmàdà nọ́ọ̀mẹ́nà wàbí rúṣìlì wàlá amúláàgì ó ti tó wàhùwàl mu'ayminu tukọ̀ mẹ́fà yá rọ̀bì fasluk bí sírọ̀tọ̀ Muhammadin 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 fàyà rọ̀bì fansurna mufrada ni ṣé olóbẹ̀ mi ló jámọ́ ni o ala kulli muburiki wàyà rọ̀bì akíkínà wàbásir kulubana wàsọ́bì wàhábàbì wàkùlà muwafaki bìjà ìnàbí yìlá akí kí ló dé tẹ̀ yorùbá nàbíwá Muhammad bìjà ìnàbí yìlá akí alwadudu summa sihabihi alayhi salatu da'ima lam tufataki. Mọ̀lánà Ṣaláàjì Ibrahim wọ́n wá ṣe tíra kan tó pè ní Jami'un Jawami' ibẹ̀ ni bàbá ti ní waqaftu ala babil karimi Muhammadin. Ànábì lélẹ́yìn ọlọ́run ò sí kí ni ìlà ṣe. Ukufa azina al-qalbi kayra anna mukmadi wọ́n ní la'ala rasulallahi jami'i shikayati limawla inni nawa'u kulla maqsadi oni fakirun wakirun garimun laysa illatun ladayhi wa huwa yad'u bijahi Muhammadin Muhammadin. Ìfẹ́ gbàsìkò torí bàbá Udu Jamiu ní màmá ṣe kàsídà yẹn. Allahumma salli salli ala Muhammad wa sayyidi sadati nabiyyi Muhammad. Ó yá máa ń pariwo pé Allahumma salli ẹni bá bẹ̀rẹ̀ àná bá wù yí salli ala Muhammad wa sayyidi sadati nabiyyi Muhammad.
Jamiu làgbàdé fún. Ṣéhù Jamiu làgbàdé fún. Adé gbogbo àwọn wòlíì yẹn. Adé gbogbo àwọn wòlíì yẹn. Àmọ́ kí bàbá àgbà. Àmọ́ kí bàbá àgbà. Ṣéhù Jamiu bàbá ọlọ́rẹ̀. Ṣéhù Jamiu bàbá ọlọ́rẹ̀. Ṣéhù Jamiu làgbàdé fún. Ṣéhù Jamiu Àgbàdé fún. adé gbogbo àwọn wòlíì yẹn. Adé gbogbo àwọn wòlíì yẹn. Ilé ayé ń bí pẹ̀lú ọ̀run. Ilé ayé Ayé ń bí pẹ̀lú ọ̀run. Àmọ́ ó kí bàbá àgbà. àmọ́ kí bàbá àgbà. Ṣéhù Jamiu bàbá ọlọ́rẹ̀. Ṣéhù Jamiu bàbá Ẹyẹ sájà náà ti arúgbó fọlọ́. Àrùwá dúdú. Wàrà fáná ọ̀kadà alẹ́. Àmín. Abáyé dúpẹ́ fọlọ́. Alhamdulillah. Gbogbo àwọn níbi iṣẹ́ Ahmad Tijani. Radiyallahu ta'ala anhu. Kò sí dókítà lọ́rọ̀ wa àkọ́pẹ́. Alhamdulillah. Ọlọ́run tí wàá mú ní dínà ọ̀gá oríire ní lọ́dọ̀ lọ. Ọlọ́run sàwọ́lá níbi wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Wọ́n lọ bá wa ṣe Ahmad Tijani. Radiyallahu ta'ala anhu. Nítorí gbé mi débí òun ni pé mo rí i pé oníwìrìdí ní lóòótọ́ àti lódodo. Àwọn kan wọ́n darapọ̀ mọ́ wa wọ́n mọ sọ pára wa làwọn nígbà tí wọ́n bá wà pẹ̀lú wa. Tí wọ́n bá wà ń bomi wọ́n máa jẹ́ nǹkan mi. Akazalik ahaza muridi sadiq. Ọlọ́run sàwọ́dá ṣe ń jẹ́ mi. Ahamuzatukum Allahu Yasir radiyallahu ta'ala anhu. Bí ẹ bá ti rí inú ilé bá mú òde kì í wù mọ́. Ọlọ́mọdé ìjábọ̀. Àmín. Ajẹ́ bàbá yìí délé. Àmín. Àníyàn ni ẹ máa fi ń ṣe wúlì tí ọlọ́mọdé àníyàn ò ní kú sí wa. Wọ́n sàwọ́lá ti bàbá wa Ayudayo. Radiyallahu ta'ala anhu. Ògùn náà gbòǹgbò tí máa ń dá ìtọ́lẹ̀ náà gbìn. Ó ti dá fún yín kò ní yẹlẹ̀ fún yín. Àmín. Gbogbo dáadáa tí ẹ̀ ń ṣe láyé rẹ ti ṣe. Èyí tó kù ọlọ́mọsàbá tó kù. Àmín. La ilaha illallah. Wala Muhammad karim. Sallallahu alayhi wa sallam. Gbogbo àwọn aṣíwájú wa lójú ọ̀nà síkèrè. Ó bẹ̀rẹ̀ látòrí Ṣéhù wa Àgbárígì tó mọ̀. Adamallahu wa yata. Nílé yín lánàá kó tó dò ní ìran yẹn ní Ọlọ́run ni wọ́n. Ẹ̀yin náà tún ṣe nǹkan míì àfitọ́lọ́run. Ọlọ́run má padà lẹ́yìn yín o. Àmín. Wala la ilaha illallah. La ilaha illallah. Àfọ́ àwa Zakiru wa MTN. Síkìrì tó ṣe orúkú mi dìde, ní tó dùn mọ́ mi dùn ní síkìrì MTN ni. Allahumma salli ala Muhammad. Wọ́n bó ló ṣe tó lọ́rọ́. Allahumma salli. Barakallahu fika. Wa rafa'nahu makana aliyya. Sayyida wa bintu Rasul. Látàná kó tó dò ní ọmọ mi dáadáa ní Bintu. Wàláhì Bintu ò disappoint mi rí. Wàláhì tà bó o ṣe disappoint mi yẹn o disappoint ọba tó ṣẹ̀dá rẹ̀. Ọlọ́run ní disappoint wọn. Àmín. Wala la ilaha illallah. Àmín. Àníyàn ló fi ń ṣe tó ń ṣe ló fi ṣe nǹkan míì. Gbogbo ẹ̀yin ń síkìrì yìí ẹ̀yin olóríire o. Àwọn èèyàn pọ̀ olórin ni wọ́n ní fújì ni wọ́n ní oríṣiríṣi. Ẹ má yẹ ẹ má gbò pẹ̀lú tẹ́ǹsì Ọlọ́run ní jẹ́ padà. Àmín. Wala la ilaha illallah. Àsákìrà wa ayé pé ó wàlíyà Ọlọ́run. Ọlọ́run kó sàlẹ̀ kún dáadáa. Àmín. Wala la ilaha illallah. Wala Muhammad karim. Gbogbo wa pátá ta péjú tá a jọ ṣe bárakàlà tá a jọ ṣe síkìrì de tòní Ọlọ́run tó bá dọdún tí ń bọ̀ wá tún pè wá wá bí Ọlọ́run ṣàjà sí ọ̀pọ̀lọpọ̀ láyé. Àmín. Wala la ilaha illallah. Àmín. Wala bismillahir rahmanir rahim. Àmín. Alhamdulillahi rabbil alamin. Àmín. Arrahmanir rahim. Àmín. Maliki yawmiddin. Àmín. Iyyaka na'budu
وإياك نستقيم اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم صل وسلم على سيدنا محمد الفاتح لما أغلق والكاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقدار عظيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. Allah. Ọlọ́run tó ní wa ló dá kíkorò. Ọlọ́run tó ní wa ló dá kíkorò. Ṣèbó náà ló sì tún dá kíkà. Ló sì tún dá kíkà. Ọlọ́run ló bí kóró sóró. Kò ní má bí kóró sínú ayé yẹn. Sọ bẹ́ẹ̀. Àbárí ìdọ́mọ. Azaki wa Ahmad Tijani, Sheikh Ahmad Tijani. Àwọn ni wọ́n bọ̀ sórí stage yìí nísìn. Àwọn míì tí wọ́n gbé akílákàá tó ń ṣe lórí tébù ní Zikiride. Bàbá wa bàbá àlùbáríkà kan nínú àwọn bàbá wa ń bì tá a fẹ̀yìntì àwọn ni wọ́n ṣaláìsí ń jẹta. Wọ́n wá ń rí àkàrà ìta lónìí. Àásìjọ́ mẹ́jọ wọn ní Jímọ̀ tí ń bọ̀ yìí. Ká ṣe bísímìláì kúrò aláwọ̀ mẹ́ta fún wọn. Ọlọ́ba yọ̀ọ́ sí wọn jù báyìí lọ. Bismillah kúrò aláwọ̀ mẹ́ta. بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. Àmín. Bàbá wa Sheikh Masiruddin Ibrahim wọ́n bẹ nílé lókè báyìí wọ́n ń gbọ́ ogun bá ti ń ṣe yìí. Bàbá wa yìí kí ló sọ wọ́n di wòlíì ọ̀rọ̀ nǹkan kan lèèyàn máa ń ṣe tọ́fù máa ń tẹ́wọ̀ bá. Bàbá yìí òjíṣẹ́ ìjọba ni wọ́n wá gbúrò Sheikh Ibrahim. Bàbá wa resign pé àáfàá ti ń jẹ́ bẹ́ẹ̀ mo fẹ́ lọ mọ̀. Mo fẹ́ mọ̀ á. Ọwọ́ àfiṣẹ́ lẹ̀ ọgbà káwọ́là. Gbà bẹ̀ lọ. Ibẹ̀ ni wọ́n ti wá ṣe kíndí mọ́. Àwọn àti Sheikh Ibrahim wọ́n jọ wọ́n ń jẹun nínú abọ́ kan náà. Bàbá náà sì wà láyé jì sí. Sheikh Ahmad Tijani mọ́ṣáláṣí wọn ní àtikí òun lẹ́ẹ̀kan. Bàbá náà ti dàgbà àmọ́ Ọlọ́run mọ́ ti kàn ju pamọ́ báyìí. Bàbá dín ní Lagos State. Àwọn méjèèjì tí mo ta fẹ̀yìntì ládùúgbò yìí náà. Bàbá dín ní Lagos State Sheikh Hafiz Abu. Ọlọ́run mọ́ kàn ju pamọ́. Àwọn ti gbẹ́nu lé ọ́n díẹ̀ ní okùn bíi méjì báyìí. Wọ́n jẹ́ ṣe ń rìn dáadáa. Iná ọ̀dà fẹ̀yìntì. Bàbá wa Chief Imam of Lagos State. Àwọn náà ń bẹnu lé báyìí. Ládùúgbò yìí náà. Sùúrù lérè Ọlọ́run kẹwàá púpọ̀. Wà láì tẹ̀ láì. Ṣé ká bá ti jẹ́ ní àgbáyé gidi mọ̀? Sùúrù lérè náà ni wọ́n. Allah. Ẹ ti máa ń kó dùn sí. Ẹ fẹ́ padà wá sùúrù lérè. Àwọn àjọ ọ̀pọ̀lá lé yín tẹ́lẹ̀. Ẹ mọ̀ kóbọ̀ àyíwá. Adákẹ́ àyíwá náà ẹ mọ̀ kóbọ̀. Adákẹ́ Mariam bí tí wọ́n sọ. Ọ̀nà tí wọ́n ti ẹ̀ jìn. Ẹ mọ̀ kóbọ̀ sùúrù lérè. Gbogbo wa tábà ti ní ìdíyẹn káàkiri ọmọ náà wọ́n mú yín báyìí. Adákẹ́ wa Sheikh Ahmad Tijani ẹ dákun ẹ mọ̀ bọ̀. Tẹ́ bá ti ṣe tán mi ìfẹ́ kẹ́ lọ. Tẹ́ bá ti ṣe tán Adákẹ́ wa Mariam bí tí wọ́n sọ. Àwọn náà wọ́n ṣe zikiri. Gbogbo wa ọjọ́ wa ṣe pọ̀ lẹ́ẹ̀kan náà. Ẹni pé látàárọ̀ mo ti sọ bàbá pé ẹ má gbowó kankan níbi. Gbogbo tí mo náà yìí mo fi ṣe dúpẹ́ fọlọ́ ni. Tòun ti bẹ́ẹ̀ mo tún ná náà ni. Tọ́lọ̀ ń bá kẹ́ àfà tọ́lọ̀ wọn ò bá kẹ́. Ohun tá a bá gbà ń bì òun kọ́ lọ́wọ́ òbí kẹ́ wa. Èyí tá a ń gbà ń nulẹ̀ ojú ti ta lọ. Kọ́ pé kìsìwá bá fà níta gan-an orí ibi ni mo ń dálé bàbá. Àmọ́ tó bá gbé wá nulẹ̀ kò sẹ́ni tí ó mọ̀ ó kàn ra mọ́ ọ̀nà díẹ̀díẹ̀ yìí. Ó wà mọ̀ pé àfà yìí bolo ti rówó wọn tí mọ̀ bọ́lọ̀ ti kẹ́ nínú ilé. Sheikh Ahmad Tijani ẹ dákun gbogbo èèyàn bá tàṣẹ ìgbéwà yẹn ìyá yìí wọn ní mọ̀ pé jù mí lọ àánú Ọlọ́run mo fi rin yín gbé débí bí ti máa gbé yín wá lọ́dọọdún rè ẹni tẹ́ ti wá lọ́dún yìí ẹni sàdéhùn fọlọ́run lọ ẹni tó bá ti wá dé sí ẹ̀ kò sí káàdéhùn lọ. a sì máa gba 1 million. Àmín àmín àmọ́ bàbá ń ṣe wò. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
صلاة تفتح لنا بها أبواب رحمتك ورضا وتيسير وتغلق بها أن أبواب الشر وتعسير وتكون لنا بها وليا ونصيرا أنت ولينا ومولانا فيا نعم المولى ويا نعم النصير آمين. اللهم صل على سيد الجليل الذي برز بسورة الجلال آمين. وطلع بسورة الجمال آمين. وظهر بسورة الكمال آمين. وفاز بالنيل سهال آمين. من رب الجليل كل من عليها فاني آمين. ويبقى وجه ربك ذو الجلال والإكرام آمين. عدد كل من برز آمين. وطلها وظهر بسورته آمين. ومن أوت عليه وعليه حق قدره ومقداره العظيم آمين. قولوا يوسف آمين آمين. ntí mo ṣe yìí mo gbọ́ lọ́dọ̀ bàbá wọn ní bó bá ti kẹ́yọ̀ kan ó ṣe déédéé pé òkè jára tó kà má lè 1000 mo fi kí wọ́n pè ní sọlá tó lè jẹ̀bi bó bá ti súnmọ́ sheikh wọ́n mọ̀ fún ọ mo fi kí àǹdá Muhammad sallallahu alayhi wa sallam. bá ti yorùbá nàbí mọ náà nìyẹn sallallahu alayhi wa sallam. ọlọ́wọ́lá àtànẹ́bì bàbá wa ọ̀gá wa àgbà tó dórí rí lẹ̀ مولانا الشيخ احمد بن محمد التجاني رضي الله تعالى وما يشوه من رضي الله تعالى رضي الله تعالى عنه. bàtó jẹ́ pé mọ̀túmí ni so kò fẹ́ kí gbogbo ayé mọ̀ òun tán ọlọ́mọsàbà akẹ́ṣẹ́ Àmín. مولانا Sheikh Ibrahim Niyas Niyas. bó bá tẹ̀ mọ̀ yẹn o ṣáà máa ń gbọ́ Niyas yóò tún lè pe Sheikh Ibrahim ni Niyas رضي الله تعالى عنه. ọlọ́wọ́lá Sheikh bàbá mi مولانا Sheikh Hamza Salman Abari Gidoma رضي الله تعالى عنه. ọlọ́run bá ń ṣàlékún kẹ́ fún bàbá آمين. wọ́wọ́lá àti bàbá gbogbo àwọn tí wọ́n jẹ́ ní eré nínú àwọn ẹni ọlọ́run táwọn tí wọ́n ti lọ ọlọ́mọsàbà kẹ́ wọn àwọn tí wọ́n kù lẹ́ni eré kò ń ṣe gbogbo àfáàrí wọn tọrọ fún lẹ́ni eré ọlọ́mọsàbà dúró tì wọ́n Àmín. kọ́ọ́lá tí wọ́n gbogbo àwọn ṣòyóòfẹ́ wa tí wọ́n ń bẹ níkàlẹ̀ tí wọ́n ti dìde àtàwa tí a kù ọlọ́mọsà dúró tì wá o Àmín. ọlá àwọn ẹni eré wájú ọlọ́run Àmín. mo wá fi kí àwọn ẹni ọlọ́run mi ìfẹ́ sọ pé ojú ọlọ́run lórí ilẹ̀ tó kí ní wà nù wọn àwọn wọlé ojú ọlọ́run lórí ilẹ̀ wọn làwọn àgbà kìrún tó jẹ́ original ni o tó pé kí ni ẹ má bínú ní tẹ́mi fẹ́ ṣe ní wọ́n zikiri ni mo ti ṣe yẹn ọlọ́ni yá ayyuhal ladhina amanu wala takunu kal ladhina nasullaha fa ansahum anfusahum ọlọ́run ni mo gbẹ̀yìn tí ẹ gbẹ̀mí ọlọ́run gbọ́ no ibi àkọ́kọ́ ló ti ẹ̀hún náà ni ó ní mo gbẹ̀yìn tẹ́ ẹ gbẹ̀mí ọlọ́run gbọ́ la takunu kal ladhina nasullaha má dàbí àwọn kan tó gbàgbé mi ọlọ́run àwọn wo ni bí ẹni tó jẹ́ pé zakiru ni tó bá sọ pé mi ì ṣe zikiri náà ní tó kù nísìnyí ni pé yẹ lọ ṣe nǹkan mi ọlọ́run ní má dàbí àwọn yẹn fa ansahum anfusahum bí àwọn yẹn bẹ́ẹ̀ yẹn o tó lóun pa tọ́lọ́hun tì ó gbàgbé ẹ̀mí ara ẹ̀ ni ó pa ara ẹ̀ tì ìmọ̀ àwọn pé rísì tọ́lọ́hun fi sọ bẹ́ẹ̀ ni pé ọlọ́run ní àtúkòrò ní àtúkòrò tẹ́ bá ti pè mí máa pè ẹ̀ ọ̀nà wo lọ́nà fẹ́ fi pè wá o fẹ́ ní mọ́tò wàrà mọ́tò o fẹ́ kọ́lé gbogbo ẹ̀ yóò ṣe náà. wúlá ìka ọmọ lè fàṣìkò náà àwọn tó fi tọ́lọ́hun lẹ̀ yẹn àwọn lẹni tó kófò mo wá rí pé àwa tá à ń ṣe zikiri ni àwọn oṣù ló fò náà ọlọ́mọsàbà ń kíyìn Àmín. láti ṣe orí ṣe wa Ahmad ẹbí mo ní sheikh nísìn mo ti rí nìyẹn ilẹ̀ ń dọ̀lù ara yín Ahmad Mustapha MTN sọ́dà pọ̀ jù ní bàbá Mushin. níta ń sọ yẹn wọ́n ò yí wọn ó yẹ lórí kẹ́tì bàbá máa Mushin. bú tiẹ̀ yín góòzù Mushin. ní gbogbo Mushin yẹn wọ́n mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bàbá Mushin ni. ọlọ́mọsàbà akíyìn wọ́n àwòye ọmọ wọ̀nyí. bóyá àbí èmi ò dẹ̀ kí n fún aláwọ̀ ọdún ní wọ́n program fún wọn láwọ̀dù wọn. òkè ká fún wa ẹ má tẹ kóyàwó àwọn àfikún àgbowó lọ́wọ́ yín ọlọ́mọsàbà kí yín o Àmín. mo kí àrò yìí àwọn ti wá wọ́n ti lọ ọlọ́mọsàbà kí wọn nínú àwọn Producer. nígbà tá a pàdé ní kíní jọ yẹn tá à ń sọ nìyẹn ká máa dúpẹ́ fa níjọ́ tá a bẹ̀rẹ̀ kò yí sí o kọ́lọ́n wá nínú gbogbo àwọn tá a pọ̀ níjọ́ náà kọ́lọ́n wá nítọ̀ ẹsẹ̀ wá bọ́ wájú ọpẹ́ ni o ọlọ́mọsà gbọ́pẹ́ wa mo kí Zainul Jafar mo fi gbogbo tí ń jẹ́ Jafariya mo fi ń kí yín mo gbọ́dọ̀ àgbọn fún yín ní olú ọmọ gbogbo mo ní tó bẹ̀ náà ọlọ́wọ̀ níjọ́ gbàgbọ́ ọlá yanabu Muhammad mo wá kí àwọn ìyá zikir lẹ́nu àwọn ìyá àwọn ọmọ. mo bá rò pé àwọn
ajá Fatima ni ìyá zikiri àwọn kọ́ o ìyálà ìyá zikiri làwọn ìyẹn àwọn tánu. àbí grandma àmọ́ ní ìtaba ní àwọn ìyá aláwọ̀ ìyá tí wọ́n wà bẹ́ẹ̀. aláwọ̀ ìyá láyà tí wọ́n ti sẹ́ bẹ́. àmọ́ àwọn tó jẹ́ ìyálé ni àwọn yìí ni àwọn méjèèjì yìí náà ni àti ajáwa àbíbá ajáwa Mariam ọlọ́mọba kìí mo wá ajá Mariam gbà tí ń bọ̀ lẹ́ẹ̀kan yẹn ó tún rọ ọmọ sẹ́yìn ẹni ẹlẹ́ni ó sì pọn mọ́ ẹ̀. oyin sí o ó tún wo pé àá. ẹ wò ó sì tó bá wù mí mo lè lọ lẹ̀ sí kankan ha kọ̀ sí dà òun pẹ̀lú ọmọ tó pọ̀ owó tó wá rọ́jú ha. ó tún mọ lé kọ̀ sí dà gbàtí àyè kà kọ̀ sí dà lẹ́ẹ̀kan. oyin sí àti irọ́ kí ni òun fẹ́ sábà ìdílé bá ti wá ní wọ́n tún fa àmọ́ kọ̀ sí dà ọlọ́mọba dùn yín nú oyin sí. ọlọ́mọba ń gbé yín ga ìtẹ́gbẹ́ yín rò pé ẹ̀ lè dé láyé ọlọ́mọsà gbé yín nílẹ̀ lójú ọ̀nà zikiri ọlágbìyànjú yín. tọ́lọ́ba tẹ̀ fúnra wa yìí ló wà lẹ́yìn gbádùn pẹ̀lú àwọn ní pásọ̀ àmọ́ púpọ̀. ọlọ́run ti sọ fún mi pé òun bọ̀ tó bá dé ẹ má wọrí á nà fún yín ẹ má bínú ṣe ká tẹ̀ ṣe ní kálọ̀ jókòó lẹ̀ kí lè gbádùn àwọn ajá tó kù ok jẹ́ kẹ́mi kò sẹ́ni tó kì í ṣe òtítà ni jẹ́ kẹ́mi kì í ṣe òtítà ni ẹ́ wọ́n jà ṣe yẹn wọ́n àtàyè ṣe ń bára. wàlúbárì sáwùlì àlà wà úsùlì wàsáìlì. wàlúbárì sáwùlì àlà wà úsùlì wàsáìlì. فينبو رحمتي فبر الحقيقة owó ni bírèkì mi tẹ́ máa kàn sí kí ló tẹ̀lé fọ́bìlì kátìmí wálé màkìtúmí súnmí ya ìdáhùn kámẹ́rà mi fọ́bìlì kátìmí wálé màkìtúmí súnmí ya ìdáhùn lè kátìmí wìláyà tí wọ́n kìtì máa ní rútìbátì ṣé mo ti já ní. Abul Abbas. به مولانا شيخ أحمد التجاني به ختم المولى كمال الولاية كما ختمت راسا بروح وكلمة سينزل خاتما ظهور الولاية انتم ọ̀rọ̀ tí ṣé o sọ lẹ́ẹ̀kan yẹn pé ṣé o ti dání tó bá mọ́tò rí kankan wá ń sìn irọ́ ló ń pa wọ́n á rí pé tó jọmọ́ pé wàlẹ́ ìsà wàlí yóò bá dáwọ́ bí màṣíyàtì tó bá mọ́tò rí kankan dé sìn it is a counterfeit tó pé kí ni anabi ni katimol ambiyayi ṣé o ti dání ni katimol awliyayi kò dàrú Mawlana Sheikh Ibrahim lórí ọ̀gá náà ni. Aninala Tijani Abul Abbas ayati. Kí ló tẹ̀lé? Ok. Kwalifaza mini a kutubu bil karamati. Ẹ má bínú àdìsí ni mo wá ń sìn àti Kùránì nítorí wọ́n tọ́ máa béèrè lọ́wọ́ mi ń sìn nìyẹn. Kí ló tún tẹ̀lé? La Aisha le fakaru isja'ati bi sayyidina. كتب فريدا في المقامات ختم الولاية سلطان الولاية باب للولاية مفتاح الولاية كنز الولاية أمل ذاك هبت كراما من موادتي تدعني زفرات كل أوقاتي أقسمت بالطول أن شيء يولدني من دقى عنه الليل كالغبارات خليفة الله رمز الكون روح جميع الخلق وهو الأصل للوجودات. mo fẹ́ lálùbáríkà níbo ló ti fẹ́ rí mo bá rí kòlè báríkì ọ̀dọ́ ṣé wò ni mo fẹ́ gan mọ́tò mo bá rí kòlè báríkì inú mi dùn lé ní fún kankan o ọlọ́mọ bá dùnú jẹ́ àwọn ọmọ ti mọ̀ náà ṣe next week. mo bá rí kòlè báríkì mo ìdòdòdò òdì wọ́n mú tí mo lè mọ̀ sóòní wà mí kọ́ sọlẹ̀ bárí yáàtì. ẹnìkan mi ni ẹ má ṣe síkiri tàmọ́ ẹ má ṣe síkiri fẹ́mi òun náà ni mo kọ̀ lọ ṣe fúnnu yàrá ó dẹ̀ ni yóò dáa fún ọ. wọ́n ní kẹ́mi náwó máa nù. kò sí pọ́blẹ́mù.
àbíbáwo ni labas ṣé Ibrahim náà labas náà ni tó bá dọ́dọ̀ ṣé Ibrahim kó sùn ní labas tó bá nana labas ẹ bá tún nana labas mú bari kò ní bari kí mú bari kò ní mú tìrìlì mùsùlùmí wà ní gbàzọlì bari yàtì tìlìkàlì makari mọ̀lá kọ̀ bá nàmi labani tìlìkàlì wàrà sàtúmí àlẹ́ àrùmátì àṣàbùnú Fatimati Zahra قوتي هذا أحمد الكاتم موتي للمقامات شو تاني دي شيء برام كلو كي شيء برام lọ bẹ́ẹ̀ náà. àgbà kan ní mi ti wọlé ọ̀rọ̀ sí dàda máa fi kí ṣe ti jáde ìran mi létí síkiri ìran tí ẹ má bínú òkè bí a ká ṣe yẹn náà tahamal ya kalubi ká tún ṣe yẹn náà liman yamuruka bil hubbi wa man yusika bil qurbi li alillahi tijani huwa la ilaha illallah la ilaha illallah iza ajalaka shauku mahabana lakal kalikun
àdéhùn lágbára ìfẹ́ sì lágbára pọ̀ wàláhì àlàzí láti oko afọ́ láti gbọ̀nkádà débi ìbà ìpè lọ́mọ kò sí nǹkan kan torí ànábì mi. ẹ dákun torí ọlọ́run. Allahumma salli ala sayyidina Muhammadul Fatih
محمد الماي حبيبي مقدس محمد مامون محمد عبد محمد مختار ما إلى أرندسي هو المصطفى المعبود ومزمل مدشر ياسين على كل أقدس النبي محمد مولانا شهاد الإله أبرق بدانا المرابي المؤمن فأبني مراء إذ يلمهم بارك يلمهم لما تنبي وني ويك إنت صبابة ورقراق دمئي ساعة أجد الجو تذكر أيام من سير للنقى ويقضي لنا كل النبي محمد محمد رسول الله محمد حبيب الله وهو مزمل وهو مدشر محمد رسول الله محمد حبيب الله يا محمد يا محمد يا رسول الله لا إله إلا 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 الله صفات إبراهيم والعلم كله مدعي من هاشمي وبلو ومن بالعود هذا الإله ودينه ليس سواه إنما القول قوله فأنا قمة إسلامي بالوحي إلهي جميع النسب لا مسلم خديمك هذا في بارز معوضة سواء لدى الوادي نفتم وسلم يعلم موسى ويصلي فعله بوقتي من حربة تنفق رجله لا إله إلا الله فأبني مراء إذ يلمهم بارك يلمهم لما تسوتي
ṣòtì jáde wọlé lọ́la ṣòtì jáde wọlé lọ́la ọ̀yà ṣòtì jáde wọlé lọ́la ṣòtì jáde wọlé lọ́la ṣòtì jáde wọlé lọ́la ṣòtì jáde wọlé lọ́la ṣòtì jáde wọlé lọ́la. Show
Olúwa nìkan kó wà pẹ̀lú táyé.
mo fi má ṣe gbogbo mi mo fẹ́ ọba mi mọ́. Olóògbé tí mo fi fún ẹ ọba mi mọ́. Mo wí pé alhamdulillah ìrọ̀bìlì alámìnà. Ìrọ̀bìlì sọ pé àrọ́mọ́ ni àrọ́ ìhàrá. Ẹja sàmì lápapọ̀. Amina, amina, àmín, àmín, amina, amina. Ká fi bọ́jú. Amina, amina. Ká fi bọ́jú ká fi para. Amina, amina. Ọlọ́run má jàrí lé ohun tó. Amina, amina. Àwọn bẹ̀rẹ̀ kákan má jàró lé ohun jà. Amina, amina. Olúwa ní oníjà wa. Amina, amina. Oníjà wa. Amina, amina. Ìtàrí fàtíà. Amina, amina. Alhamdulillahi. Amina, amina. Rabbil alamin. Amina, amina. Arrahmanir rahim. Amina. Maliki yawmiddin. Amina, amina. Iyyaka na'budu